أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. يا رب قد جئت ذراه بالهموم وقد رجوت فضلك أصلا ثم لم أزل أرجوك والحال لا يخفى عليك ولا ما كان لي من حياة البؤس والعطل وقد تعلمت علم الدين في لغتي أنزلت فيها كتاب الذكر والمثل صرفت فيها حياتي من بدايتها إلى أواسطها والنفس في الشغل لكن على غير جدوى في الحياة وقد ظلت معيشتنا ضنكا على الفشل قدرت عيش بني الإسلام يا صمد كأنهم في ضلال الدين والعدل وتؤتي قوم النصارى واليهود وقد نالوا حقوق حياتي قسمة الأزل وما لنا غير قرآني وحكمتي والنقل كل حديث خاتم الرسل هل أجبروك على توفير دولتهم ومنعنا حظنا حتى من العمل يا خالق لخلق يا رحمن خاطبة يا من يرى ما خفى يا عالم الجمل إن كنت من قال ادعوني أستجيب لكم فارحم بينك ذا النجوى وذا الزلل إن العدا كلهم يسعون في تلفي ويزعمون بأني لست بالناجي أسألك ربي ببطال ما صنعوا فأنت رب إلهي حافظ الراجي يا كرة الله حلل عقد ما ربطوا وشتت شمل أقوام الذي اختلطوا الله أكبر سيف الله يقتلهم وكل ما قد خلا في رأيهم هبطوا فسيكون عليهم ما قد يظنون بنا سرا
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهم وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. adúgbò lọ sí ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah Ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí onáàlọ́ba tí a dúpẹ́ fún à ń tọrọ àlékún kí a ti jẹ fún aṣọ́rẹ́ rẹ̀ Nábì wa Muhammad sallallahu alaihi wasallam. ìkẹ́ Ọlọ́run ọlọ́lọ́run kó máa bá ànábì àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí a ń tẹ̀lé tó kọ́nà tí Ànábì wa sallallahu alaihi wasallam tó fi ilẹ̀ tí ó fi di ọdún tó jẹ pé la yanfa'u fihi malun wala banun owó ọmọ kò ní ṣàǹfààní jọ́nà o illa man ata Allaha bi qalbin salim àfẹ́ntọ́ bá pàdé náà balikọ́lá pẹ̀lú ọkàn tọ́lá kó níbi ẹbọ ṣíṣe àti ìwà nífà à ń fi àná Ọlọ́run àfi ń bẹ náà àdàwó tí yọ bá wa dáàbò pàdé Ọlọ́run pẹ̀lú ọjọ́ èjì pẹ̀lú ẹbọ Ọlọ́run mọ́jà lè ṣe o Àmín. wọlé àjọ kan sọ rẹ Àmín. wọlé agbọ́dọ̀ la ilaha illallah. Àmín. ní àná a sọ̀rọ̀ nípa ìmúra obìnrin àwa ka májẹ̀mú mẹ́jọ tí àwọn àfẹ́sìn tí wọ́n gbé kalẹ̀ wípé àárí lára àmúra tóbìnrin ó mọ̀ dáfìmọ̀ wípé eléyìí ó múra dáadáa àwa ní nọ́mbà 8 ẹ̀ ibẹ̀ lọ́rọ̀ wà tọ́fà ìyàgbọ́ ẹnu tí àwọn àfáà yín kan ní Nàìjíríà tó jẹ́ pé ibẹ̀ làwọn fẹ́ kọ́ sí láti fi dá ẹ̀sìn rú mọ́ ẹ̀yin olùwò wọn àti ẹ̀yin olùgbọ́ wọn lọ́wọ́. eléyìí kò sí nínú ìlànà gbogbo Muhammad sallallahu alaihi wasallam kí èyàn ó sì kí ní o kọ́ fẹ́ dá ẹ̀sìn rú bẹ́ẹ̀ ni kọ́bá ti rò kún ní dá ẹ̀sìn rú ọlọ́wọ́ bá wọn kàtí ó kàn sí ọ̀rọ̀ wọn náà láwùlẹ̀ bẹ́ẹ̀ sọ tẹ́lẹ̀ àwọn èèyàn tó wá gbé ọ̀rọ̀ àwọn àfáà yín wọ́n tó wá gbé síta lórí Facebook ẹ̀tún gbọ́ tí wọ́n sọ àwa oríṣiríṣi àwọn táìsàn wá ń bẹ lẹ́mìí wọn kálukú náà wá ń ṣí ààrẹ aròyìn pé coronavirus tí wọ́n jókòó lẹ́jẹ́ tẹ́lẹ̀ ni àmọ́ pé ọwọ́ parí ni wọ́n ti tú ṣàìtọ́nù wọn lẹ̀ wọ́n á sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìjọba Saudi á sọ̀rọ̀ lórí ẹ̀
inshallah ìmọ̀ àgbọ̀ sọ́ndà tí ń ṣẹlẹ̀ ní Saudi káwá fẹ́ máa fi mú fi súnà wò ò lè wọlé so ìtí kà ń dún yẹn náà ni pé ọ̀gọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n ń hó tí ẹ máa ń hó níbi àwọn ènìyàn bá ti ń sọ̀rọ̀ bóyá kò sí láàká lórí wọn ni o tàbí kí wọ́n kàn máa hó tàbí síhun ẹ̀sà àjàmọ́ ti ọ̀gá wa lọ́nu náà torí ìbẹ́ náà ọmọlẹ́yìn ìgbà tó mọ̀ pé ìlú lágbà àwọn wí lápẹẹrẹ ìjọ́tọ̀ ga ń sọ pé rọ̀wá Shaykhani Imam Shaykhani lọ́gbà wá tí ó yẹ kí ojúgun tíyàn gẹ́gẹ́ bí ìjọba kí ó pé kó làáfà wó sínú ọgbọ́n dàrẹ̀ báyìí táàfà wá sí kí ó pé báyìí tọ́mọ kí ó tó wá sí wọ́bẹ̀ àti wọ́bẹ̀ sí olódò ní àṣọ kódà ẹni mọ̀nàmọ̀nà táàfà àwọn ọba àṣọ ariwo lásán àwọn tó máa pa nígbà táàfà àwọn ìtùkùtù pé omiritu an uqatila an-nas Ànábì ní kí n máa pààyàn ṣé kọ́ọ̀tàlà àti kọ́tàlà ọ̀yàtọ̀ síra wọn tọ́jà pé tó máa bá wọlé kí ó tó bá ká wálé dáadáa àbí tí rọ́bì àtìdáyé rẹ̀ bá yanjú rọ́bì àtìdáyé rẹ̀ tó bá yanjú ọdún ẹlẹ́ẹ̀kẹrin ní primary school nínú kéwú tó bá yanjú kò gbọdọ̀ mọ́mọ́ yàtọ̀ tí ń bẹ láàrin kọ́ọ̀tàlà àti kọ́tàlà táwọn àfọ́ elédè sọ máa pé kullama zada al-harfu zada al-ma'na tí aráàfù bá ti lé lékún sí nínú fáàbù ìtumọ̀ ọmọ yàtọ̀ tó bá jẹ́ pé kọ́tàlà àti kọ́tàlà ọmọ jẹ́ túnmọ̀ kan náà a jẹ́ pé irú ẹ̀ta bá pè ní world best àwọn olódò ní ọjọ́ yẹn o kéèyàn máa sọ̀rọ̀ ẹ̀kọ́ wọn tó fẹ́ sọ̀rọ̀ náà pé nínú gbogbo àwọn àfáàtà ti máa ń rí náà àwọn àbáwá tó ti lọ ta lórí bí akọ̀wé símẹ́ntì báyìí nínú àbáwá báwọn téèyàn ó rí pé kò tiẹ̀ sí súrà àfáà gan kò kò sí súrà àfáà bẹ́ẹ̀ káàkó tó máa jọ ọmọ yọ gbóra àbẹ́rẹ́ àpá báyìí ń lo kírímù gbogbo ẹ̀yìn ọ̀rùn lẹ́tì mà tí kámẹ́rà bá lọ náà bí ẹ̀yìn ọ̀rùn báyìí làṣìrí ọwà àtúkẹ́ àbágáńdọ́gbọ́n sísá ẹ̀rọ ìgbìlẹ̀ lè gbà sọ ń pọ̀ rẹ̀ sí ọlọ́wọ́ sáàmù wa anímọ̀jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹjọ káwọ́kọ́ sọ̀rọ̀ díẹ̀ lórí eléyàn lórí ọ̀rọ̀ ti zakati lánàá kálọ̀ ọgbọ́ yìí o zakatu tàbá sọ yí pé zaka ní ti sliver ọwọ́ 119,000 kìníkan tàbá ló ti wọ̀ kìí ṣe pé tí ẹ̀mì ni pé àwa mú 119,000 nínú owó wa àwa kàkúlétì 40% rẹ̀ rárá o láti 119,000 lọ sókè ẹni tó ní 10 million naira ó ti mọ̀ pé 119,000 naira ní ó ti bẹ̀rẹ̀ báwọn ó ní ìdíwà alákankan pé ó kéré tán 119,000 àsàkátì wọ̀ ẹni yóò tó ọba wá ti ní tó ti beyond iye owó yẹn divided by 40 ní o kò bá sí 1 million naira divided by 40 kò bá sí 2 million naira divided by 40 ní tó bá fún ọ ní ẹ̀tọ́ ọ̀tọ̀ lọ́n nínú dúkìá wọn lápẹẹrẹ bí kí èyàn ní 1 million naira lọ lẹ́sìn tí èyàn bá wá calculate 40% èyàn lè 25,000 naira nínú 1 million naira wọ́n lè 25,000 naira ẹ̀lẹ́ jáwò àríwó yẹn kiri gan èyàn lórí ọ̀rọ̀ ti zakat àìsọ́fà bí èyàn bá fẹ́ bèèrè bá wá ti jẹ́ pé ọba ní bèèrè ọba kò wọlé dàrẹ́ ti bá lónìí àádáhùn so lẹ́yìn tàbí tó bá ló pè tó bá ti jẹ́ pé lórí ìbéèrè ni o tí ìsọ̀pọ̀ fẹ́ rán comment so ọ̀sáyé àwọn comment pé ẹni tó ṣẹlẹ̀ ní pé ṣé wàá rí fídíò tí lágbájá sẹ́ndì wọ́n fi lágbájá lẹ̀ so àfẹ́ dáàpọ̀ lónìí kì í ṣe pé ká dáàpọ̀ ọ̀dà ẹ ti mọ̀ pé múlẹ̀ ìgbìmọ̀ ká sí náà wọ́n sẹ́ndì fídíò wọn wọ́n lè sọ pé àbáyẹ̀fẹ̀ dáàpọ̀ ṣùgbọ́n tó dẹ́ni tó lè kó fáírọ́ọ̀sì pọ̀ àwọn tó lè nílùú ìròyìn kì í ṣe ká dáàpọ̀ ìlànà súnà ní o kọjí dáadáa kò sí pé àìdíyín kálà àdọ́ọ̀bù ẹ bá ti lúkú lórí nẹ́ẹ̀tì so wọ́n dá lónìí náà lórí nẹ́ẹ̀tì padà ní inú ọ̀rọ̀ tí àwọn náà sì ń sọ wọ́n challenge yín wọ́n dẹ̀ challenge wa sì gbọ́dọ̀ bọ́ ọ̀tà padà wọ́n náà challenge wa sáwọ́ wà tó ka mẹ́lẹ̀tẹ́ ni ìyá náà challenge wa àwọn àdókù kalẹ̀ mẹ́lẹ̀tẹ́ so ìpàdé lórí ta challenge náà nù àbí
bó béèrè ní kẹ́ dáhùn so a sì dáhùn àbí máa gbéṣẹ́ fún wa káwá dáálé ara ọ̀ àkọ́kọ́ káka ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ kó yá pé májẹ̀mú kẹjọ tí wọ́n ní gbogbo ara pátá lóbìnrin ó kù àtọ́jú tí ọba tí ìgbésẹ̀ kọ́mọ̀ pàṣẹ ọlọ́run ni kì í jẹ́ pé àwọn àfáà kan wà jẹ́kẹ́ ẹ máa gbọ́ yé sí pé àwọn tí wọ́n ṣe nǹkan yóò àwọn alákatakítí tó wọ́n ti mẹ́sìn lé jù ní rárá ìwọ lọ́wọ́ mọ̀ yìí pé mo kù bí ṣùgbọ́n òfin ọlọ́run nìkan tí ìlẹ́sẹ̀ ni àṣẹ́gbà tó ti lè lájí ní sẹ́nìkan pọ̀ sí ni ẹni tó ló wá jìnà tí ó ti lọ àṣà pọ̀ sí ẹni tí ṣàkà owó rẹ̀ tí a pa sí ẹ̀hà náà wọ́rọ̀ rẹ̀ ò ṣe wọn ọ̀pọ̀ sí ṣùgbọ́n wọ́n sọ pé kì í ṣe ara ẹ̀sìn ó lè sọ pé torí pé òwò tí ìgbà kíkọ wá ní ájìnkò sí lára ẹ̀sìn kẹka ọpọlọ gbọ́ yìí mọ́tàkù ibi tá fẹ́ gbọ́ tó dé ká fẹ́ clear rẹ̀ àwa clear rẹ̀ pẹ̀lẹ́ rí tí a sọ pé kò sínú súnà kẹ̀kẹ́ wọ́n lè lọ sọ̀rọ̀ authoritative bíbẹ̀ ní pé kò sádìísì kẹ̀kẹ́ àdìsí ẹ̀ dáná àdìsí ẹ̀ kàtì òmìnirítù àwùkọ́ tí là ń nẹ́sà tí ẹ̀ kàtì so àdìsí ọmọ ọ̀rọ̀ mi fi dà yìí àìrí alákọ̀ọ́kọ́ táwọn àfáà ti ń sọ pé gbogbo akọ́nà ọba wọ yóò gbogbo ara ìlà tó kéde lé àtọ́jú àti gbogbo ẹ̀ wọ́n ní ẹjẹ́ lọ sínú Suratul Ahzab aya 59 wọ́n bá mi kà á bí tá à ń lọ́pọ̀ so ara yìí ká máa dà káàkiri ọlọ́run ní kúl ìwà nàbí máa sọ kúl máa sọ fún wa pé kúl li azwajika máa sọ fún àwọn ìyàwó rẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀há tàbá ń sọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ ẹ̀há ìran èèyàn mẹ́rin olè àjọ́ràn àyàn fún tẹ́yìn ọba ti bìlọ́ ìsọdá mẹ́rẹ̀ẹ̀rin ìsọ̀ràn àyàn fún so ìran èèyàn mẹ́rin olọ́jọ́ràn àyàn fún nínú àyà yìí ọlọ́run ka mẹ́ta àdíìsì gbẹ́lẹ̀ kẹrin wá àkọ́kọ́ bẹ́ẹ̀ ọlọ́run ní kul azwajika ìwà nàbí máa sọ fún àwọn ìyàwó rẹ̀ ẹni tí ìbá ti ṣe ìyàwó nàbí ọ̀rọ̀ kan number 1 wábà náà tí ká àwọn ọmọ obìnrin rẹ àwọn ọmọ rẹ lóbìnrin ó di méjì tani àbárí gánà nínú wa ọ̀kan wa so ó di nàbà so kìí ṣe gbàrọ̀ kùtù ọ̀rọ̀ tá à ń sọ ìwúlẹ̀ sí gbàrọ̀ kùtù kìí ṣe irú wọn náà wọ́n lè sọ pé kí wọ́n ṣe bóòlù abúlé ó sì yọ ọkọ̀ ẹlẹ́yà wábà náà tí ká àtàwọn ọmọ rẹ lóbìnrin ó di méjì wọ́n ní sáà ìlìmọ́ mìíràn àtàwọn obìnrin olùgbàgbọ́ òdodo àwọn obìnrin àwọn ìyàwó olùgbàgbọ́ òdodo àwọn ìyàwó olùgbàgbọ́ òdodo nàbà tí ẹ bá ní èmi mọ̀yọ́ra mi kó bẹ́ẹ̀ ọ̀sán wọn yẹn fún ọ torí èso olùgbàgbọ́ òdodo ìyànlẹ̀ kó dígà wọ́n ní sáà ìlìmọ́ mìíràn kùránì ò sí ọ̀rọ̀ sọ ẹ̀yìn lẹ̀ mọ́ bọ́ ògbó wa kọ̀ sọ yí pé wọ́n ní sá ìnẹ́ẹ̀sì àtàwọn ìyàwó àwọn èèyàn tó ọ̀sọ̀ tó wọ́n ní sá ìnẹ́ẹ̀sì ìyàwó àwọn èèyàn kìí ṣe gbogbo èrò ìyàtọ̀ ń bẹ àwọn bíríkìlà ló ń dásà kan àwọn bíríkìlà tí a máa fẹ́ wá àwọn lébọ̀ tó fẹ́ bá wọn ṣiṣẹ́ wọ́n wà ní èrò lórí ní àbẹ́yàn mo fẹ́ bọ́ kérò wà wọn ò fẹ́rò èèyàn mọ́ fẹ́ so àwọn èèyàn tí ó ṣiṣẹ́ olómìnira so kìí sí gbàrọ̀ gbùdù ọlọ́wọ̀n sọ pé wọ́n ní sá inas àtàwọn ìyàwó àwọn èèyàn ọlọ́ni wọ́n ní sá ilmu'minina àtàwọn ìyàwó olùgbàgbọ́ òdodo mẹ́ta ní bẹ́ẹ̀ súnà ló gbẹ́lẹ̀ kẹrin wá àti ìlọ́gbẹ́lẹ̀ kẹrin nígbà bá ka ọ̀rọ̀ Umaru àwọn àdébẹ̀lẹ̀ kẹrin àtọ̀rọ̀ àwọn àfá àtànà ló fi jẹ́ wípé ìta ń gbọ́ ní Nàìjíríà lọ́dọ̀ wa lónìí kọ́ọ̀lù sálífù ni ọ̀rọ̀ kẹta ni àwọn àfá sí ni ìdásí kọ́ọ̀lù sálífù kéèyàn òun ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta wá gbàtọ̀rọ̀ méjì ti wà nílẹ̀ tó ọ̀rọ̀ búnú ọ̀rọ̀ méjì lọ wà nílẹ̀ láti yé ìgbà tí ayé ti dáa kí la yé ìgbà tí ayé ti dáa lẹ́yìn àwọn sàbí gan tán ni kì í sojú ayé àwọn sàbí ọ̀fà wọn ra wọn lọ tabaláyé tó dáa ayé náà tó dárò díẹ̀ nígbà náà ṣùgbọ́n ká tiẹ̀ sí pé lásìkò àwọn tábì èyí náà wọ́n wá fà mọ́ra wọn lọ́wọ́ àwọn àfà wa pín méjì
wọ́n ń pín méjì ń bọ̀ òun ni áwì nẹ́tùlẹ̀ àkírà àsìkò táwà wáyé làwọn tẹ́yìn rò pa àfà ni wọ́n ti wè sí sáàfà ṣùgbọ́n nítorí pẹ́lòmíì bọ́ sípò bàbá rẹ̀ ẹlòmíì ó ló lọ so ẹlòmíì ó ní ìjọ tó pọ̀ àwọn èèyàn àwọn nǹkan táwọn èèyàn fi recognize yẹn Nàìjíríà nù èyí máa kọjá yìí pé bàbá rẹ̀ ti kú ọwọ́ abọ́kú bàbá rẹ̀ pé ẹjá transfer ipò bàbá ń fọ́mọ oko bára Nàìjíríà ìdára Nàìjíríà fi máa fà gbà mí òun ni pé kó níjọ tó pọ̀ bóyá lẹ́sẹ̀lá túlẹ̀ èrò wá pọ̀ tí àwọn èèyàn rọ mí lọ bẹ̀ pé Ọlọ́run gbà fún gaskiya tó o bá dé ọ̀dọ̀ ṣé ó karamba ni Ọlọ́run gbà fún wọn pọ̀ èrò pọ̀ tí àwọn bá tú jáde báyìí Ọlọ́run gbà wà ó sì fi mọ́kà ní nígbà tá a wà láràfà ní ìyá jẹ́ ọ́ Ọlọ́run gbà fún wọn Adébóyè náà bì lérò fi pọ̀ nídìí ṣùgbọ́n Ọlọ́run gbà fún náà ni so gbogbo èrò séwútọ̀ tó kò tí tó sáfù rìdíìmù kan gbọ́ Ọlọ́run gbà kì í tó sáfù rìdíìmù kan gbogbo àwọn séwútọ̀ pariwo tí a bá kọ́ ọ́nà rìdíìmù nígbà tí a fi wá náírà sínú bá fún so bí a ti àpò pàṣẹ sínú bá bàtí ó sì lọ wò lówó lórí ayé rẹ̀ èwo nínú àwọn séwù tó lè sọ ipò nídìí 100 million naira àti tó lè lò nídìí 1 billion naira jẹ́ 1 billion naira Adébóyè ti sọ ipò nídìí 1 billion naira náà ìpínlẹ̀ àárín kóhùn tó kó lórí program tó lọ́ọ́ ìṣọ̀kalẹ̀ òun nígbà náà táwọn yẹn sì ń lọ ń bá pé dájú ẹgbà 100 million ẹjọ́ má bínú ẹjọ́ tó ń kúnlẹ̀ ìwọ ọba àwọn dáwò mọ́sálásí yín kọ́ ọ̀gá dáwò kọ́ ló ní 100,000 gan àwọn èèyàn ẹlòmí ń kọ chẹ́kì 50 million pé ẹjọ́ dájú ẹjọ́ náà fún ẹjọ́ tí wọ́n lẹ́jọ́ ó jẹ́ ìsìn àwọn èèyàn kọ chẹ́kì 1 billion naira pé náà kẹ́ àwọn akàrà yín èrò pọ̀ bẹ́ẹ̀ bí àdínyàn tún jáde lára fa ni dẹ̀dẹ̀rẹ̀ mọ́ nínú nǹkan táwọn ẹ̀fí máa fà nù ní Nàìjíríà ni o nínú nǹkan táwọn ẹ̀fí máa fà ní Nàìjíríà o ní pé bóyá owó ra mọ́tò olùfẹ́sà so wọ́n ti sọ nígbà tí ẹ̀fẹ́ lọ gba contract àwọn tí wọ́n gba contract ní company yẹn pé tí wọ́n kọ́ pé ọ̀gá ẹlẹ́nu kẹ́lú àwọn tó máa parí sẹ́yìn ẹ̀wọ̀n mọ́tò tó wọ́n sálẹ̀ ẹlòmí àlọ́ máa gbà mú mọ́tò tó ní contract fẹ́ gbà pé òun ọgbọ́dọ̀ gbé mọ́tò tó bá less than 5 million naira lọ́dún tó fẹ́ gba contract kọ́ wọ́n rò pé òun ó gbé owó wọn sá lọ ó lọ yá mọ́tò tó torí company náà ọkọ̀ sọ pé company tí wọ́n mú proposal wá yẹn ẹ lọ sálẹ̀ mọ́tò wo ló gbé wá kọ́ wọ́n á dé sálẹ̀ so wọ́n rí pé bí túsì ló gbé wá àbá tó ní kíráwà ilé ìbẹ̀rẹ̀ iṣẹ́ ìjẹ́kì 1 billion naira yóò gbé jáde o àwọn àfáànà wa ti sọ ní pákéjì pé àkó láti máa lò ní kódà mo ti máa bá àkárí tó sọ yí pé níjọ́ òkú yẹ nìkan owó kọbẹni láti rí ẹni náà ti kú ìkan náà tọ́ hàn díẹ̀ Nàìjíríà ni ó ní níjọ́ òkú ya rẹ̀ mọ́tò tó ń lò lọ òun sáré lọ gbà mọ́tò ní ọ̀dọ̀ àwọn mọ́tò ní pé mọ́wọ́ rí pé mọ́tò wà owó díẹ̀ ní sórí bí òkú yàrá bá tó ń bẹ̀ ìbẹ̀rẹ̀ wọ́n ti pa owó mọ́tò yìí ọkọ̀ tó ń gbé lọ ọwọ́ adébẹ̀ wá bá ọ̀kàràbà ní àfáàlẹ̀ ṣùgbọ́n àwọn táà ń sọ yìí àwọn táà ń sọ ìbẹ̀ dákọ̀ wọn ní o kò síbi tí ẹ lè wà àfi ọkọ̀ ọmọ fọ̀rọ̀ lọ̀ wọn o kọ́dà bọ̀dọ̀ ọ̀rọ̀ parí tí ẹ bá ẹ lè ṣe ọ̀rọ̀ parí gan lásán program ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni ilẹ̀ ẹsẹ̀ mọ́ni so nígbà tó débẹ̀ wọ́n á fún ké ẹ bá ṣàdúrà parí láti ìbàdàn ti wá ẹ tí a rẹ̀ sí kù Ìbàdàn náà ni bọ̀tẹ̀ kó ní ẹ ti lọ sí wọ́n á gbé máìkì fún ké ẹ bá ṣàdúrà parí ó lòun wá ronú pé gbogbo àwọn àfàtọ̀ wà nílẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn àfàtọ̀ wà nílẹ̀ 90% wọn ṣé ara nà ọkọ wọn jó ó ní kò sí wò pé níbi ìlú ní kó wọn tó ṣàdúrà parí àbádámọ̀ gbìyànjú kó o sì bẹ̀rẹ̀ tán àbádámọ̀ nù wọn ò ní dáadó mọ́ nígbò jẹ́ kọ́rọ̀ àfáwọn ló sọ bó ṣe bẹ̀rẹ̀ lọ ọlẹ́ tó wà lẹ̀ gan-an tó jẹ́ àgbà ọmọ kí o gan tó wà lẹ̀ nígbà tí náwó fún ó tó wá ná àgbo rẹ̀ fún pé àfáwọn náà lẹ̀sìn ròyìn tó bá yìí nígbà tó ti mú dédé àgbàfà tó darí ìjókòó tó ti ná àgbo gan tó ti ná àgbo ọ̀nàwó tó ná àgbo fẹ́ nìyẹn gbogbo àwọn tó wà lórí kíní báyìí òun gbogbo dábà yìí òun tún báyìí òun ọba ń dúró fún òjòkó jẹ kò tó ní tó ti gbá tó kọjá owó òjòkó jẹ mẹ́ma pọ́n so ibẹ̀ ló ti rówó gbà wálé pé ọlọ́yìn àti gba
Malete àbíkó ní ọ̀nà Ògàdó ló ti lọ gbà wọ́n tó owó ní ìsọpá owó wálé 400,000 balance tó kú ní èkó Ògàdó máa pín lé so n táwọn èèyàn fi máa fánú pé irú ọkọ̀ owó ló gbé wá ọ̀rọ̀ méjì lọ wà tipẹ́tipẹ́ ọ̀rọ̀ méjì náà ni pé àwọn àfáà sọ máa pé ọ̀ràn yẹn ní kóbìnrin ogójú àwọn kẹsọ̀bá àwọn apákejì sọ yìí pé kì í sọ̀ràn yẹn ṣùgbọ́n tó bá fẹ́ sí júlẹ̀ májẹ̀mú wà májẹ̀mú ni pé tábà tí wọn kókó ní sí ìfìtì náà ó sì gbọ́dọ̀ sọ̀sọ̀ sójú àwọn ẹlẹ́ẹ̀kejì tí a sọ kò sọ̀rọ̀ kẹta wọ́n ní ọ̀gbọ́dọ̀ kọ̀ǹtè ọ̀gbọ́dọ̀ tọ̀lẹ́ẹ̀dì tó bá wẹ̀ ọ̀gbọ́dọ̀ wájú ntí a sọnù tó wà nílẹ̀ ṣùgbọ́n táwọn àfáà ti ń sọ ń bì ní pé wàláì kò sí nínú ẹ̀sìn tẹ́lẹ̀ pọ̀rọ̀ ti yàtọ̀ báyìí wọ́n ń sọ pé kò sí nínú ẹ̀sìn àṣà lárúbáwá ni ọ̀rọ̀ lárúbáwá ni ìtàn lárúbáwá ni kò sí nínú ẹ̀sìn ẹ sọ ẹni rí àná kan nínú àwọn Màlíkì àbí Ṣáfi'í àbí Ìmáàmù Abu Hanifa àbí nínú àwọn tó tẹ̀lé wọn tó sọ gbogbo náà lẹ́ẹ̀kẹta wọn kò sí tó jẹ́ pé ẹni gbọ́ lẹ́nu èèyàn rẹ̀ àfẹnú abóra ọ̀nà ní ìwà Ànábì sọ fáwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ lóbìnrin nítorí ó sì mẹ́sìn ní ìwà nisa'il mu'minin àtàwọn obìnrin olùgbàgbọ́ òdodo àwọn ìyàwó olùgbàgbọ́ òdodo yudnina alayhinna min jalabibihinna kí wọ́n máa fira wọn ti sábẹ́ jẹ̀lìbáàbù wọn kí wọ́n da jẹ̀lìbáàbù wọn bulẹ̀ gbàgẹ̀rẹ̀ ọlọ́run wa ní dhalika adina an yurafna eléyìn ló súnmọ́ kí wọ́n fi mà wípé àwọn mùmínì òdodo àwọn mùmínì lódodo lélẹ̀ fala yu'dhaina tí wọn ò sì fi ní fisùtà sí wọn bàbá wa Ibn al-Arabi ọlọ́run bá ní kẹwọn níjọ́ tí wọ́n tú àyà ìlú wà tafsiri gbọ́nà bàbá wọn sọ yí pé ọ̀nà méjì là fásí wọ́n ní ọ̀nà kanu wọ́n náà ẹlẹ́ẹ̀kejì o náà ní pé dhalika adina an yurafna bàbá ní kọ́ wá kádàrá aláàkàn síbẹ̀ bí wọ́n ti pa aláàkàn rẹ ìtumọ̀ rẹ̀ ní pé dhalika adina an la yurafna eléyìí ló súnmọ́ kámọ́ mẹ́ntì ń bẹ lábẹ́ aṣọ fala yu'dhaina débi pé wọ́n ti wá fi sùtá sí rahimahullah so ìtumọ̀ méjèèjì ẹ̀yìn tí kàtà wọn sọ nù tí a ṣùgbọ́n àwọlá àti ìkè òdíbẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ onímọ̀ tí ìrí inú tí a tó bá padà yọ òòrì kọ̀rọ̀nà wọn jìn ṣùgbọ́n ìtumọ̀ ti lọ gẹ́ mọ́kùnlẹ̀ wà nù tí a gẹ̀gẹ̀ káàkiri dhalika adina alla yurafna fala yu'dhaina rahimahullah so àwọn àfáà wa ní áyà yìí ààlè mọ̀túnmọ̀ áyà àfi ká bọ́ sọ́dọ̀ àwọn ògbónágbòǹgbò tí ń dátọ́ lẹ́nu ọ̀pìn àwọn ọdítọ́ ẹ̀sìn aláwọn ọdítọ́ nínú ẹ̀sìn àwọn àfáà tí a ń tọ́ náà dání tọ́jẹ́ pé àwọn kan ń ka ọ̀rọ̀ wọn ni àwọn ti parí iṣẹ́ kákàkà nǹkan wọn lọ́fẹ́ di wàhálà fún wa báyìí ní ìṣe o kákà lọ wá ní iṣẹ́ tá a fi gbọ́n tí a ń kọ́ ọ́lẹ̀ yé ni kò sí tó tó kálábẹ́ sánmà ọbẹ̀ tó ti jiná láwọ̀ wá fún àwọn ògbóná góńgò tí ń dátọ́ lẹ́nu ọ̀gbìn torí àwọn tá a lè jẹ́ tọ́lẹ́bìlì ẹ̀lú bí èmi náà so iná orí tá a ti ọ̀rọ̀ tí wọ́n bá lẹ́rìí lóyún ọ̀rọ̀ pé tí àwọn àwọn máa fi tí àsàbẹ̀ tébù ni àárín fi hàn yín ìdákọ̀lẹ́gbà bí ń jẹ̀kọ́ abẹ́wé lọ́wọ́ ẹ̀ṣọ́ bá gbà pé ẹ̀sí àtẹ̀kọ́lágbà àtẹ̀kọ́ ẹgbẹ́ òkè kẹ́ẹ̀rọ òkè kílẹ̀ bí ń jẹ́ irọ́ lágbàlagbà ń pa èso ẹ̀rọ lágbàlagbà táwọn lọ wo tí a ti ń pè ní adillatul hijab adillatul hijab so wọ́n ní bahthun jami'un li fada'il hijab wa adillatu wujubihi wa raddu ala man aba as-sufur so tíra tí wọ́n kú lẹ́rọ pé ẹ̀ẹ̀ni lórí ọ̀rọ̀ obìnrin ó mọ́ra bọ́lọ̀ ń sí fẹ́ kó mọ́ra báṣù kan ní rìṣáṣì kan láàfà ìṣe tó kó ọlá tí ń bẹ fún bí ìsìláàmù sí fẹ́ kóbìnrin ó mọ́ra ọláwo ní bẹ fún àti ẹ̀rí pé ọ̀ràn èèyàn ní bóbi sí gbọ́dọ̀ rí náà bákan náà
káwá dá ọ̀rọ̀ padà sí gbogbo ẹni tó ní kó mi ọmọ wíṣílì jáde torí tí a sọ pé kódà àwọn akọ́wọ́n lè sàmù ẹwọ́ bá alájá wà kíníkà sí múra ẹ̀ bọ́ọ̀lá sí fún kíra náà káwá ka àwọn ọ̀rọ̀ àwọn ọdítọ́ ẹ̀sìn àwọn ògùn náà gbogbo ti dátọ́ lẹ́nu ọ̀pẹ́ so ìmáàmù wa Abu Ja'far Muhammad ibn Jarir at-Tabari so ìmáàmù al-Mufassirin so wọ́n ní qala rahimahullahu ta'ala rahmatan wasi'a wọ́n ní àyà tá a kà tẹ́yìn Suratul Ahzab yìí wọ́n ní Ọlọ́run ọba àlékè ọlá ń sọ fún ànábì rẹ̀ pé káwọn obìnrin ó múra bá a látara pé kí ni o kí wọ́n má bá a fi lọ dàbí bíní ìmá ìfi ìbáṣe yìí náà kí wọ́n bá a lọ fi dàbí ẹrú níbi ìmúra tí wọ́n máa múra ẹrú ni ọ gbogbo múra tí Islam gbé kalẹ̀ ẹni tó bá ti jẹ́rú òun ni ó múra lọ́pọ́sìtì ẹ̀ ọmọ rẹ tí wọ́n mínísíkẹ̀tì kí ẹrú ni na ìyàwó rẹ tó jọmọ wọ káàkiri ẹrú ni Islam pè torí wọ́n ní kò wulẹ̀ gbọ́dọ̀ ń bó agbọ́dọ̀ mọ̀ yàtọ̀ láàrin ẹrú àtọmọlúàbí ìyẹn ní nọ́mbà fún ẹni tí ìjà àbùjọ ràn yàn fún ẹni tí ìjà àbùjọ ràn yàn fún làbúdà àǹtàkùnà hurratan ọgbọ́dọ̀ jọmọlúàbí ìjà àbùjọ sọ̀rọ̀ yàn fẹ́rú torí pé ọ̀gá rẹ̀ ọ̀fẹ́ bẹ̀ sí at any time kọ́sì àmọ́ wa sọ pé mo fẹ́ mú ní kọ́ọ̀bù mo fẹ́ mú kinní kan no ọyá bọ́ta lọ́sẹ̀ kó kọ́ máa lọ sánú kọ́ bọ́ta kọ́ bá máa rí nǹkan fi lérí so ẹrú ni lọ́pọ́n mi so bó lẹ́sẹ̀ á ní kọ́ máa múra pé òjò àárọ̀ tí máa ń bí olówó nú nígbà tí olówó bá ṣe gẹlẹtẹ àbí nǹkan tí wọ́n fà náà tó wá ṣe gẹlẹtẹ so wọ́n àjọ wà lórí bẹ́ẹ̀dì ìwọ̀fà tí a fi yáwó lọ́dọ̀ olówó tọ́ ẹ̀ wọ́n ní kó wá sí gbà ní òdì yẹn wà jọ kó wà tó olówó náà wà lórí bẹ́ẹ̀dì láàárọ̀ so ìwọ̀fà òsì lè jíjáde nígbà tó ti ń rọ̀ olówó àmọ́ wò pé mo wà lórí bẹ́ẹ̀dì olùsẹ́ra rẹ̀ náà wà lórí bẹ́ẹ̀dì ṣùgbọ́n tí ọba sókè ó ti gbọ́dọ̀ jíjáde ẹrú bíi síbí ni alẹ́ abúlù kàsílẹ̀ à bí nǹkan ló lé ọ̀yá máa lọ ọjà ó lé jí láàbùkún ooru kọ́ máa lọ so sẹ́ni náà ní kọ́ máa lo nìkan ọ̀bùkà kọ́ máa lo ìjáàbù kan ìyẹn ló jẹ́ pé mọ́jẹ̀mú kẹrin ni pé ẹni tí ó lo ìjáàbù ti Islam ó gbọ́dọ̀ jẹ́ ọmọlúwàbí ó gbọ́dọ̀ jẹ́ ẹrú a sì rẹ́rìí rẹ̀ látọ̀dọ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu tó tábù lára nàbí àpàdàkà ìmáàmù wa Ibn Jarir at-Tabari alayhi rahmatullah wọ́n ní idahunna kharajna min buyutihinna li hajatihinna Islam ní káwọn obìnrin ọmọ dàbí ẹrú tí wọ́n bá fẹ́ jáde kó nílé wọn láti lọ gbọ́ bùkátà wọn kí wọ́n múra dáadáa so tí báyìí fakashafna shuhurahunna wa wujuhahunna pé kí wọ́n wá lọ aláwọn máa sí ojú wọn lẹ̀ àbí wọ́n máa sí wọn lẹ̀ Islam ní tẹ́bà ti ṣe bá wọn ti dẹrú walakin ṣùgbọ́n tọ́lọ̀ ń fẹ́ fún ni pé liyudnina alayhinna min jalabibihinna li'alla yu'rada lahunna fasiqun kí wọ́n fira wọn sábẹ́ jẹ̀lìbàbà gbàgẹ̀rẹ̀ kí wọ́n wọ̀ so eléyìí ni ọ̀rọ̀ tí àfáàwà Ibn Jarir at-Tabari tó sọ wọ́n ní qala ba'duhum apá kan àwọn àfáà sọ yìí pé ìtọ́nà mí níbẹ̀ ni pé an yubdina wujuhahunna wa ru'usahunna fala yubdina minhunna illa aynan wahidatan apá kan àwọn àfáà sọ yìí pé tóbìnrin bá fẹ́ jáde sẹ́ yóò gbogbo ara rẹ̀ kọ́ gbọ́dọ̀ fi nǹkan kan lẹ̀ ju ẹyin ojú kan lọ báyìí litubsira at-tariq kó lè bá àfìrí náà rí ọ̀nà nígbàtà yóò tí àdúrà tí ó ti sáwọn modern nìkan ọ̀gùnsìn nílẹ̀ ipé kọ́ wá da sọ gbogbo kọ́kànlá lójú kálẹ̀ báyìí lè tó sọ̀rọ̀ bí i àtọ̀rẹ̀ kó lè bá àfìrí náà àwọn afẹ́ máa wo àwọn àfá àwòlọ́ sọ tí mọ́mù tó bá nílẹ̀ àwọn ọsọ lókè wọn àwọn òtí ẹ̀ sọ̀rọ̀ yí ojú kálẹ̀ àwọn àfá àwòlọ́ wa sọ tábà ń dákọ̀ mọ́mù tó bá rí ẹmẹ́rò yìí pé àwọn tá à ń dákọ̀ yìí torí àwọn tí a rìnrìn láì oníkẹ́ orí tá a jẹ́ lákọ̀ òwe tá à ń gbọ́ wa kì í ṣe pé àwọn mọ́mù tá à ń dákọ̀ yìí Oòduà ò tí ìrìndílẹ̀ Yorùbá o tí wọ́n ti kú o kẹmọ́rò òkè báyà bí àwọn gbogbo òrìn ìyá tí wọ́n náà Oòduà rìn orin bìkan ọgbà bìkan kọjá lọ ní nìkan wọ́n rìn káàkiri wọ́n èdè ìṣọ́bà ilẹ̀ Yorùbá táwọn ẹni yìí ti kú o
kẹmọ́rù káwọn àfá àsìkò sí náà sọ ìsáwọn àfá àkọ̀wọ́ instrumenti o wọ́n ní haddathani Ali àfá tó sọ ó ní Ali sọ fún mi ó ní haddathani Abu Salih qala haddathana Muawiya an Aliyi an Ibn Abbas ọ̀rọ̀ táa sọ ìlú kó fojú kálẹ̀ kò rí náà Abdullahi ibn Abbas ọ̀rọ̀ rẹ̀ ní táwọn àfáà fìrìnlẹ̀ dí ọ̀dọ̀ Abdullahi ibn Abbas tọ́jẹ́ kan náà àwọn sàbí ànàbí tánàbí sàdúrà fún pé ìwọ ọlọ́jọ́ ọmọ ìmọ̀ Al-Qur'an tí ọ̀sẹ̀ tí ó fẹ́ mọ̀ tó radiyallahu anhu ọ̀rọ̀ rẹ̀ wà ní nínú ayataka ó ní amarallahu nisa'al mu'minina ọlọ́pàá àwọn obìnrin mùmìnì láṣẹ idha kharajna min buyutihinna fi hajatin tí a bá fẹ́ lọ jáde an yubtina wujuhahunna min fawqi ruhusihinna bil jalabib pé kí wọ́n da aṣọ wọn borí látòkè orí wọn báyìí kí wọ́n fi bojú wọn wayubdina aynan wahidatan kí wọ́n wá sí ojú kan lẹ̀ wọ́n yọ ojú kan lẹ̀ báyìí aynu kì í ṣe fèsì lélẹ̀ aynu lélẹ̀ so kí wọ́n yọ ojú kan lẹ̀ so wọ́n ní ọ̀rọ̀ Abdullahi ibn Abbas nù àfáà ní ọlọ́rọ̀ méjì bá wọn àti rí ọ̀rọ̀ ilé lọ́dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhu a sì torí lọ́dọ̀ Abida tọ́jọ́ ma kí ó fún Ali Abida sì jẹ́ àfáà fún Ibn Sirin wọ́n sọ yí pé mo bi àfáà mi Abida mo bi léèrè nípa áyà tọ́nà ọba àdékẹ́ ọlá sọ yí pé kulli azwajika wa banatika wa nisa'il mu'minin áyàtà kan pé kí ni túmọ̀ rẹ̀ Abida wá ní ẹlọ́bá wọn sọ gbàgẹ̀rẹ̀ kan wá ọ́fẹ́sì tafsiru áyà bí tẹ̀tìbí pẹ̀lú practical farofa amìlẹ̀ hafatan ọwá máa sọ ogbè báyìí ọwá àdàgbójú rẹ̀ báyìí tí wọ́n ń wé mọ́ra báyìí tí wọ́n ń wé owó ojú ọwá wé mọ́ra báyìí ó ní hádà tafsiru hadhihi al-aya tafsiru áyà ni mo tún fún inú àwọn tí wọ́n ti lọ ìlà ń sọ wọn lábúsọ yí pé gbónú ẹlẹ́ẹ̀kẹta táwọn àfáà yẹn apákan àwọn àfáà yẹn jẹ́ gbọ́dọ̀ láàfáà Nàìjíríà tí a ń sọ pé wàláì kò sí nẹ́ẹ̀sìn ìṣesí lárúbáwá ni àádà lárúbáwá ni so àádà àwọn lárúbáwá ni tí a ń sọ sẹ́ẹ̀rí pé ta ni nǹkan ṣe báyìí wọ́n ní ọ̀rọ̀ míì táwọn àfáà tó sọ lórí ayé àwọn ọ̀rọ̀ di méjì àti rí ọ̀rọ̀ méjì báyìí lórí àyà yìí ọ̀rọ̀ ní táwọn àfáà sọ lórí rẹ̀ òun náà ni pé bal umirna an yashdudna jalabibihinna ala jibahunna kí wọ́n da jẹ̀lbábà àwọn bo ibi gbáyà àwọn báyìí ẹ̀dá kún bá ní wọ́n dà nǹkan bó báyà sí wọ́n fojú orílẹ̀ èdè tó bá ní ọlọ́ni wọ́n dà nǹkan bó ìbáyà báyìí tó dá lómi ọmọ yìí pé nígbà ọlọ́run bá dápọ̀ bẹ̀rẹ̀ nǹkan tó dápọ̀ parí sẹ́yìn kò ti kó àrímá sọ́bẹ̀ ọkọ̀ wá dà nǹkan bọ̀rọ̀ báyìí wà fún orílẹ̀ so èyí tí wọ́n àwọn èèyàn ẹ̀sìpẹ́tì náà àwọn àfáà kan ní pé wọn ò gbọ́dọ̀ sí gbáyà wọn lẹ̀ kí wọ́n da aṣọ gbàgẹ̀rẹ̀ bò ó mọ́lẹ̀ so wọ́n ní ta lọ sọ báyìí wọ́n láàárẹ̀ rí ìlà tó Abdullahi ibn Abbas bákan náà ọ̀rọ̀ méjì lọ́wọ́ tó Abdullahi ibn Abbas ó ní kanati al-hurra talbasu libasa al-ama tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọlúàbí wọn a máa wọ aṣọ àwọn ẹrú ń dàpọ̀ ọmọlúàbí àtẹrú ti ń dàpọ̀ nẹ́tíwọ̀kì ti ń já mọ́ra wọn fa'amara Allahu nisaa al-mu'minin an yudnina alayhinna min jalabibihinna ọlọ́run wá pa àwọn mùmìnì olùgbàgbọ́ olóbìnrin láti pé ẹ̀yẹ má dàbí ẹrú ṣùgbọ́n àwọn èèyàn ní rárá ọlọ́run dákẹ́ ìgbésí ayé ẹrú la fẹ́ lò iná rọ̀ wájú wà lọ́ọ̀pọ̀
pé Ọlọ́run wá pa àwọn obìnrin olùgbàgbọ́ láti pé ẹ méjèèjì bàbá yín ẹ̀yẹ máa dàbúrà ẹ má wàásù àwọn ẹrú má wọ̀ bó ń fò alájà gbogbo afẹ́tẹ́ ẹ̀wọ̀ náà rí gbogbo stéèdì tẹ́ fi sálẹ̀ má wọ̀ má aṣọ ẹrú ni. abúlé bá sì wá ní wá ìdìnnà olùjẹ̀lìbá ìwà dàgẹ̀lìbá bá kó lè gbàgẹ̀rẹ̀ ẹ̀ńtà mí náà ni pé kásìkì ni o tẹ́kùnrin àwọ̀tòṣàdàhù alájẹ̀bí ni ha kọ́ wá kó fi kọ́ ọrùn rẹ̀ sóti báyìí kó fi kọ́ ọrùn rẹ̀ kọ́ dàbò ọrùn sóti báyìí kọ́ wá dàbò lè gbàgẹ̀rẹ̀ mọ́ bẹ́ẹ̀ àwọn àfáà ní ọ̀rọ̀ tá à ń sọ yìí rìwáyà yìí gẹ́gẹ́ wọ́sọ́dọ̀ Abdullahi ibn Abbas àwọn àfáà lẹ́nu kan so àwọn àfáà wọ́n ní ẹnu okùn tí ẹnu òsì kan ti alákọ̀ọ́kọ́ káwọ́ sí ọ̀dọ̀ àfáà mi Imam Abubakar Ahmad ibn Ali Ar-Razi Al-Jassas Al-Hanafi alayhi rahmatullah àwọn náà nígbà wọn tú ayé wọ́n ní fi hadhihi al-aya dalalatun ala anna al-mar'ata ash-shaba ma'muratun bi satri wajhiha ala al-ajnabiyyin bí àbáwá tí a sì tafsiri yẹ tí mọ́mọ́ tá dárúkọ yìí àwọn kú ní 370 hijira 370 hijira a sì wà ní 1441 àbí ó yẹ pé ẹni tá a ká ọ̀rọ̀ rẹ̀ jáde ní ìsìn wọ́n ti kú ní 1000 years ago tó ti over 1000 years tí a kó odò tí ó rìn délẹ̀ Yorùbá tí a kó odò àti àwọn tó kó wọ́n ti ìmáàmù tó bá rí tí mo ká ọ̀rọ̀ wọn tẹ́lẹ̀ ẹ̀kan àwọn kú ní 310 hijira 310 hijira a sì wà ní 1441 kẹ́lẹ́ bá máa ti pẹ́ táwọn èèyàn ti sọ̀rọ̀ lẹ̀ táwọn kan wá dé ní ìsìn tí wọ́n ní ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ mọ́. so àwọn ní Ọlọ́run pa obìnrin olùgbàgbọ́ òdodo láṣẹ kó da aṣọ dúdú rẹ̀ kó jẹ́ wípé tó bá fẹ́ jáde o kó da aṣọ dúdú rẹ̀ fún àwọn tí wọ́n yìí sẹ́lẹ̀tọ̀ rẹ̀ láti lè máa rí so ọ̀rọ̀ tí wọ́n nù ẹjá tó lọ̀rọ̀ àfáàní ọ̀pọ̀ ọbẹ̀ tó 40 bí kálọ̀ ọ̀dọ̀ ìmáàmù wa Muhyi Sunnah wọ́n máa ń pè àbá ní Muhyi Sunnah ẹni tí ń jí Sunnah nígbà táwọn àfáàyín kan Nàìjíríà táwọn gbé jí gálọ̀ táwọn owó Sunnah wọ́n wá pè ní Muhyi Sunnah táwa lẹni tá à ń sọ al-Imam Abul Hussein al-Baghawi ìmáàmù wa Baghawi àwọn kú ní àwọn tí ẹ̀tún sọmọ́dọ̀ wà díẹ̀ wọ́n kú ní 516 hijira so tí a pé òun náà sì tún dín nínú tí àwọn so bí 900 years ago náà nù sẹ́wọ̀n sódò àná ti sílẹ̀ Yorùbá tí mo bá tún lágbà náà so Ma'alimu Tanzil so wọ́n ní اكتفى رحمه الله تعالى في تفسير الإبناء بقول ابن عباس وعبيدة السلماني لم يلتفت إلى قول آخر wọ́n ní àwọn táwọn àwọn òlò ẹni ọ̀rọ̀ ẹni kankan ọ̀rọ̀ Ibn Abbas tí wọ́n mú tó bá rí ti mú wà láwọn fẹ́ tẹ̀lé nínú tíra wọn gbẹ́sù sọ́nù wọ́n ní kò sọ̀rọ̀ mímọ̀ ẹ̀tún já lọ ọ̀rọ̀ ẹlòmí wọ́n ní pé àfáà wa kan ní Jarullah alámùlétí Ọlọ́run tààlẹ́ ní àwọn kú ní 538 hijira àwọn náà ní Abul Qasim Muhammad ibn Umar al-Khawrazmi az-Zamkhashari rahimahullahu ta'ala rahmatan wasi'a wọ́n ní máàna ìtumọ̀ ayatọ̀ náà sọ pé yudnina alayhinna min jalabibihinna wọ́n ní túmọ̀ náà ni pé yurkhina ha alayhinna kí wọ́n dàgẹ̀ bàbá àwọn orí ara wọn báyìí wa yubtina biha wujuhahunna kí wọ́n sì fi bójú wọn bólú wọn lọ ẹ̀tún já lọ ọ̀dọ̀ ẹlòmí ká lọ ọ̀dọ̀ ìmáàmù wa al-Qadi Abubakar ibn Muhammad ibn Abdullahi al-Ma'ruf ibn al-Arabi al-Maliki
rahimahullahu ta'ala rahmatan wasi'a. Àwọn ní tírà àti wọn Ahkamul Qur'an tí wọ́n ti gbé kóbi ni ọwọ́ àbí àwọn ti Ahkamul Qur'an tábà nínú Ahkamul Qur'an ni wọn mujalladu 4 ni báwùlẹ̀ wà kákan náà ti dé wọlé tí kò wọlé padà. So ó ní ikhtalaf al-mas'alatu thaniya báwọn sì máa kọ́ tí àwọn wọn máa yáwọ̀ wọn máa ní fiha masail al-mas'alatu al-ula al-mas'alatu thaniya al-mas'alatu thalitha wọn máa tó pé ayé tí mo mú wáyé issue bẹ lórí ẹ̀ wọ́n máa ní the first issue wọ́n kọ́ yẹn tó ẹ̀ issue tí ẹ̀mí kìí ṣe issue bá ń fa ọ̀rọ̀ mọ́ra ní lọ́wọ́ wọ́n fẹ́ jẹ́ kó ọjà àwọn àǹfààní ẹ̀sìn tó wà nínú rẹ̀ wọ́n láwọ̀kọ́ ni pé àwọn èèyàn sì ti láfún pa pé kí ni ẹ ń pè ní jẹ́ bàbá kí ni ẹ ń pè bẹ́ẹ̀ alá alifadin mutaqariba. So wọ́n ní ìmáàdùhá èyí tó nípa ń bẹ̀ tá a lè gbára lé annahu athawbu alladhi yustaru bihi libadanu ó ní aṣọ tá a fi ń bo ara tí ó dà gbogbo ara tí ò ní fún mára débi ká ìfún ọ̀wọ̀ pé àá kí a lè wọ́n wá ní al-mas'alatu thalitha iṣu kẹta táwọn fẹ́ sọ̀rọ̀ lè lórí òun náà ní pé yudnina alayhinna min jalabibihinna gbólóhùn tọ́lọ́ sọ́nu súrà tá a mú wà lẹ́rìí alákọ̀ọ́kọ́ ẹ̀dí kan sì ń kára dáàrọ̀ o lẹ́rìí alákọ̀ọ́kọ́ wọ́n ní túmọ̀ náà ni pé tughatti biha ra'saha fawqa khimariha wa tughatti biha wajhaha ìtàwọn náà sọ̀rọ̀ tó kó ojú rẹ̀ bá a ti gbogbo àwọn tí wọ́n fi máa dáa pẹ̀ torí àsìkò gbogbo wọn pátá èyí tí wọ́n ń tú sínú àdínkókò bẹ̀rẹ̀ ojú tá a bá lọ sí ọ̀dọ̀ al-imam Abul Faraj Jamaluddin Abdurrahman ibn Ali ibn Muhammad al-Jawzi al-Qurashi al-Baghdadi al-Anbari táwọn kú ní 597 àwọn náà sọ nǹkan yìí bákan náà tá a bá lọ sínú tafsiri àfáwà Abi Abdullah Muhammad ibn Ahmad al-Ansari al-Qurtubi al-Maliki Imam Qurtubi so báwọn náà ti sọnù ẹ wá bèrè pé tàlàfà àti wọn o tá a bá lọ sínú ọ̀dọ̀ ìmáàmù wa Nasiruddin Abdullah ibn Umar al-Baydawi ash-Shafi ìmáàmù wa Baydawi so àwọn náà bí wọ́n ti sọnù báwọn àfáì bí wọ́n ti sọnù o tá a bá lọ sínú tafsiri Nasafi Muhammadu al-Nasafi al-Hanafi àwọn náà bí wọ́n ti sọnù tanbih àfáà wa ní tanbih àkíyèsí kàrí o kí ni àkíyèsí náà tahtajibu li ammatu idha khifa biha al-fitna tí ẹ̀rọ bá ní kóbìnrin kó bojú gan tọ́jẹ́ ẹrú wọ́n ní èso àwọn ìyàwó ọmọlúwàbí wọn ní ojú àwọn àfáà tó wọ́n ní ẹ̀tún gbọ́ tó bá jẹ́ wípé ẹrú ìgan náà yóò tó dáfìtì náà lẹ̀ wọ́n ní ìsìláàmù ní kó tó lọ bojú ẹrú ni o tó jẹ́ pé o lè dá wà lálẹ́ sọ gàgà lọ́rùn ìsìláàmù tó wá ní kó sí kí ni o kó bojú wọ́n ní qala Shaykhul Islam Taqiyuddin Abul Abbas Ahmad ibn Taymiyyah rahimahullah ta'ala rahmatan wasi'a àwọn kú ní 728 wọ́n ní wa kadhalika al-amatu idha kana yakhafu biha al-fitna kana alayha an turakhi min jalbabiha wa tahtajib wa wajaba ghaddu al-basar anha wọ́n ní torí tó díkà wọn sọ bẹ́ẹ̀ o ní pé wà laysa fil kitabi wa sunnah iba'atu nadhari ila amatil ima'i wọ́n ní òsì nínú Qur'an òsì nínú súnà tó sọ máa pé ọlẹ́tọ̀ọ́ àti lọ́ máa tẹ́jú mẹ́rù rẹ̀ lóbìnrin wọ́n ní ọ̀sà ayé àtọ́sọ́ kọ́ lọ́ máa wo ẹrú rẹ̀ lóbìnrin kọ́ lọ́ máa wo tààbá tó lọ wo ọ̀rọ̀ tí wọ́n náà wọ́n tó sọ bá wọn tààbá tó lọ wo ọgọ̀rọ̀ wọn fún ní tafsir wọ́n ní al-Imam an-Nahawi al-Mufassir Athiruddin Abu Abdullah ibn Muhammad ibn Yusuf so lẹ́yìn tó gbajúmọ̀ táwọn ìmọ̀ ń pè ní Ibn Hiyyan àwọn náà sọ bẹ́ẹ̀ àwọn afẹ́mà al-farqu bayna kámẹ́tẹ̀ tí ìlọ́bẹ̀ torí àsìkò mo fẹ́ gbé ọ̀rọ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu kọ́nà balikọ́lá kọ́bá ní yọnu sí 208 ibẹ̀ náà láwàá yìí wọ́n bẹ́ẹ̀ sí yàtọ̀ láàrin ẹrú àtọmọlúwàbí
ọ̀rọ̀ táwà sọ ní ọ̀rọ̀ Umar ibn Khattab radiyallahu anhu kọ́lọ̀n bá nílọ sí Imam wa Abdurrazzaq wọ́n gbà wọ́n nínú musannaf wọ́n ní Umar ibn látọ̀dọ̀ Qatada látọ̀dọ̀ Anas wọ́n ní Umar ibn Khattab daraba amatan li ali Anas ra'aha muqtani'atan ma gbọ́ bàbá lẹ́kọ̀ọ́ ẹ̀gbọ́ Umaru lójú ayé rẹ̀ orí ẹrú kan tó jẹ́ ẹrú àwọn fámílì Anas ibn Malik ẹrú wá ní Umaru wá rí tó lórí bọ́ọ̀bù Umaru sì kó ẹgbà bòmú sí ọjọ́ Umaru náà faqala Umaru ní ikshifi ra'sak lọ́sí sírí ẹ̀dánù la tushabbihi bil hara'ir àwọn kò sí àwọn ọmọlúwàbí ní Islam ní ọmọ ràbá ẹrú ni wọ́n ọ̀gá rẹ̀ lè fẹ́ ránṣẹ́ lójijì fáwọn ní mọ́bẹ̀lẹ̀ ọmọ nìkọ́ọ̀bù wo wọ́n lè rán olóko lóru rọ̀lẹ́ aláàánì Simon Bukhari lọ́kọ́ lé inú tí àwọn ẹyọ tá Buhari Simon Bukhari lọ́kọ́ bá a sì wá rèrè náà lọ́dọ̀ Umar ibn Khattab àìmọye ẹ̀rí ní àfá yìí kọ tábálọ́ kapé 208 209 lórí ọ̀rọ̀ Umar ibn Khattab káàbà àfipẹ́ ẹ̀rí àwọn tí wọ́n sọ wípé ọ̀ranyàn nínú àyà al-Qur'an wọ́n máa yà mí wà ṣùgbọ́n ká lọ sínú ahadith wọ́n ní ká lọ pé 329 nínú àdísì ẹjá fà àyà Qur'an nílẹ̀ àyà kẹta ká àyà bíi mẹ́rin àwọn àfá àmúwá lórí rẹ̀ ṣùgbọ́n ká wá lọ sí bí ahadith àyà Suratu Nur wà bẹ́ẹ̀ àyà tá àgá kọ́kọ́ káì ọwọ́ àpẹ méjì lọ́wọ́ ní Suratul Ahzab fa idha sa'altumuhunna mata'an so ó di mẹ́ta bá àwọn àyà Qur'an nínú ká wá lọ sínú hadith àkọ́kọ́ ìbéèrè àkọ́kọ́ tí ọkọ̀ wáyé ni pé sí tí máa pè nǹkan ní òhò sí èèyàn máa ń sí òhò yẹn lẹ̀ àbí èèyàn máa ń bò tí a bá ní ìhòhò ní nǹkan tí Islam pàmì tí wá pé ìhòhò ká máa sílẹ̀ àbí ká bo ìhòhò tá a bá ti lè dá àwọn sáà yí pé ẹni tí a bá ti pè ní ìhòhò bíbò lọ́yẹ ánsà rẹ̀ wà jáde pé ẹjá lọ sínú àdísì Abdullah bin Mas'ud radiyallahu anhu Imam Ahmad gbádé sí wa Ànábì ní al-mar'atu awra obi ìhòhò ní àdísì mọ̀ tó bá lọ al-mar'atu awra obi lábọ̀kìdílẹ̀ rẹ̀ ìhòhò ní ló jẹ́ pé Imam Ahmad ní pé àwọn agbàtà máa rẹ̀ tí máa ń sọ̀rọ̀ tí a ń ṣe tafsir àdíjì wọ́n ní al-mar'atu awra badanu ha wa sawtuha àwọn lọ sí àwọn àfáà ní àtàṣírídù tó ti wà mẹ́ọ̀ sawtu rẹ̀ sí awra àwọn Màlìkí ní ẹ̀tọ́ dẹwọ́ díẹ̀ agbà pé badanu ha awra ẹmẹ́tì lọ bí sawtu ìhàlẹ́gbọ́ ohun bẹ́ẹ̀ kátó wo bí tí Mama Amadu tó lágbára dé pé bádánù àwọ̀sọ̀ àtàrà rẹ̀ àtún rẹ̀ ẹ̀dá kò sí Mama Amadu ní àsọ̀kọ́kọ́ bí mùsùlùmí bọ́ta kọ́ máa kọrin tẹ́ni wọ́n kọrin pẹ́ni ẹ máa kọrin ètò pẹ̀lẹ̀ lóbi búkú tó pẹ̀lẹ̀ lóbi búkú so àtàyé rọbí ọ̀run bí ma so ṣé hip hop tí a ń kọ ìsìlámù náà ní àbí gbogbo ẹ̀yìn àfáà tẹ́ ń sọ yí pé kọ́ máa kọrin lọ ẹ tẹ́wọ́ sọ́lọ́ ní Ramadan tá a wà ẹ́ àti ìdílé láti fi kọ́ dídì olèjó ní mọ́júmọ́ ọ̀la náà ní ọ̀jẹ̀ so ó sì lè jẹ́ ìjọ ọ̀túnlá mọ́júmọ́ Friday ṣùgbọ́n ọkà ń sọ pé bó yóò nẹni ọkà ń sọ náà tó tọ́ra àwọn sáyìn kan ti ń wà tí a tún ti fẹ́ máa rí tó lẹ́bí fọ́ so tó bá ti wà dóní náà ẹ̀yà àfáàdé sọ pé orin dáhùn bẹ́ẹ̀ lọ lásìkò láti kọ́ ní ìpè irú òbí burúkú ọmọ tí ń kọrin ní kọ́lọ̀ ó fún ọlọ́mọ kọ́ ọ̀bẹ̀ lọ́rùn rẹ̀ kò wọ́ lọ́rùn òru abí ìláwà ẹ̀ tí bẹ́ẹ̀ lọ́lẹ́tọ̀ ni ẹ̀sìn wọ́n náà bẹ́ẹ̀ lọ́n kọ́ mà lórí bá wọn nígbà ẹ̀tì ẹ̀bìkítà ọ̀pọ̀lọpọ̀ wọn ọlọ́mọ rẹ̀ tó lè gbẹ̀yìn wọn ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn tẹ́ ìpínlẹ̀ àfà ẹ̀yìn wọn ti fẹ́ wọn ọlọ́mọ tó kéwú wọ́n wulẹ̀ fẹ́ bá kéwù jẹ́
ẹlòmíì fọmọ rẹ̀ lé kí ọmọ kẹtẹ́lòmíì ibi tó fi lé kí orí rẹ̀ ọ̀fà kó sí kí ẹni wọ́n fọmọ wọn bọ́ta kọ́ wá sọ kí wọ́n ti wá rí báwọn ọ̀lẹ́yìn ibi kí ẹjá wọn bàjẹ́ nígbà táwọn bàbá àtàná lẹ́yìn ní àfàwọn kan lẹ̀ tọ́ ẹgbẹ́ máa bàlá mú nígbà ànẹ́sẹ̀ bàjẹ́ náà ṣé wọ́n rẹ̀ yín ìfilẹ̀ fáwọn tòní àwọn tòní náà sì bàjẹ́ àbálá mú nígbà òkè ní wọn bàjẹ́ torójú ayé wọn làwọn ọmọ wọn ti yà fà wọn ògùn ládà wọn ògùn òkìtà tí wọ́n wáyé ládà nígbà tí dòkè òkìtà káfárọ́bà tí ó bàjá kọjá ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń pè náà fáwọn wọ́n ká ọlọ́run gbé àrísìkì wá bá wọn níwọ̀n bá díẹ̀ díẹ̀ tó bá wọn wọ́n rí sí pé ọ̀nà orí ibùdó ọ̀nà kí ó táwọn gbé ọlọ́run kẹlẹ́ àwọn olùlọ́ ní o àwọn olùjọ́ mọ àwọn tọ́bẹ̀ wọn ò wulẹ̀ gbádùn sẹ́yìn gẹ́gẹ́ kò sí passion lọ́dọ̀ àwọn education wọ́n ní pé ọgbọ́dọ̀ ní passion fún títí tó ń ṣe yẹn lọ́mọ yẹn lè fi gbọ́ ọyé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ táwọn private school ń gbà kò sí passion fún ìrì iṣẹ́ tí màá ṣe ni mo fi bọ́ bẹ̀ ẹni tó bá ní passion lọ́yẹ̀ wọ́n gbà fún sẹ́yìn yẹn yóò kọ́ ọmọ dáadáa torí pé yóò rí pé ọ́bì mi ní kí n kọ́ yàn iṣẹ́ tó ń ṣe tó ní passion fún ọ̀gọ̀rọ̀ àfọwọ́ ní passion fún kí ẹ bèrè nínú ilé wọn pé sọmọ wọn kí ó àfẹ́ máa dá akọni ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàtẹ̀ ẹ̀rí tẹ́ǹsì wá sí káàkiri wà láì tẹ́lómi bá fún wọn tàbí àbúṣọ́tì ẹ̀ní tí a ṣe á ní tí a ọlọ́mọ ní foríjà ìkánná àwọn afáà kan ìbẹ̀dá ọkọ̀ wọn àwọn náà pọ́pùlà díẹ̀ báyìí ní a bá kú tán ẹnìkan bá wá bẹ́ẹ̀ àwọn àbà tó gbìyànjú fẹ́sìn báyìí ẹbá ni mọ́mọ́ wọn wá pé gbogbo tí ọba jẹ́nu kí o fẹ́ràn travel out ìta àlàyé nígbà àwọn ọmọdé lọ́jẹ́ pọ́ǹkì ọmọdé alẹ́kú lórí kọ wà láì kí o ti parẹ́ nulé wọn mo fọ́lọ́ sí lẹ́rù bàbá sí ní tí a máa ń sọ lárúbá báyìí èèyàn fẹ́ ni máa pẹ́ wọn lá àwọn èèyàn kan ṣe mẹkáníìkì ọkọ̀ lásán tí mọ́mọ́ rẹ̀ lọ́bẹ̀ pé àníṣe iṣẹ́ ìwọ̀n ọ̀bẹ̀ kọ́ pa wọn yóò ní àjẹbí ni ọmọ mi ká gbọ́dọ̀ sí àwọn òní àwọn àpátẹ́ ń sọ wọn òní sẹ́ẹ̀rí fún múra àfá nígbà àfá ń búra tí ó gbọ́ ọ̀yàn wá dápàádì wọ́n láti ìṣẹ́ àkọ́kọ́ nù nínú àwọn àhàdífù táàkà ṣùgbọ́n ẹjá kọ́ stop ilé yìí díẹ̀ ọ̀rọ̀ Saudi nígbà táwọn èèyàn bọ́ ọ̀ta tí a ń sọ̀rọ̀ wípé ìjọba Saudi wọ́n aláwò Amẹ́ríkà àti London wọ́n gbé físà kan bọ́ta nínú ọ̀rọ̀ táwọn ènìyàn sọ ẹkọ́ lọ dìmú kò sí bí ẹ̀sí lè yáwò lè tó ọ̀rọ̀ àǹfààní kọ̀ọ̀kan lọ́rọ̀ rẹ̀ o Islam fẹ́ ká sí déédéé o ṣàìtọ́n gan tó jókòó lórí ibú nígbà tó sọ̀rọ̀ dáadáa ànábì ṣe ìsìbá tọ̀rọ̀ dáadáa tó sọ tẹ̀lé wa náà làbàdí sí bẹ́ẹ̀ kí lè bá torí ń sọ àwọn ọ̀rọ̀ dáadáa táwọn kan tí wọ́n sọ ń bẹ̀ eléèrí bẹ́ẹ̀ so ká sọ pé orí bẹ́ẹ̀ ni wọ́n á sọ pé automatically ogun yòókù wò ráìtì ànábì kó dàbí náà kíní sọ́dákọ̀ táwọn èèyàn fi wáyọ̀ zàká wọ́n kó sínú mọ́sálásí ọwọ́ àfi àbúrò rẹ̀ sí ìjájẹ̀ pé dàbí inú ìwọ́n ni wọ́n máa sọ ọgbọ́dọ̀ mí sí o nígbà tí ó dòrú lẹ́nìkan bá yọ́dé ní bá ń jí dàbí náà bú báwo rẹ̀ sí gba mọ́nà pé ó lè ní ọ́ ní nǹkan gbogbo mùsùlùmí ló bá ní dàkùn jọ gbòmí láti ní ní ṣe bẹ́ẹ̀ mà so kò sí ní tí àwọn ìyàwó àtọwọ́ jẹ́ ní mo fi wá wọlé àbúrò rẹ̀ bá ní má sì bẹ́ẹ̀ máa lọ ń gbọ́dọ̀ pé nǹkan mùsùlùmí náà ní àwọn mùsùlùmí náà rẹ̀ fi sàánú lọ́ba ní wọ́n máa lọ bó sì dà ṣùgbọ́n àjọ kejì ànábì ní àbúrò rẹ̀ kó lálejò rẹ̀ òru ó yà kúrò lálejò kúrò ànábì sí máa ó ní ànábì báyọ̀ lọ́sẹ̀lẹ̀ ọ̀sọ̀rọ̀ ìbá ànábì ní ìrọ̀lọ́pàá ìnáwó ṣàyẹ̀wò nítorí ń pọ̀ lóru òru àbúrò rẹ̀ yọ àbí mi náà bẹ́ẹ̀ ń gbòdò ó tún dé àbúrò rẹ̀ bá gbà mú pé ó lè ní ọ́ àwọn ìdí àkọ́mọ́ bìnú ní tí mo mú lánàá ní òtó mi so àwọn ọmọ wọn pọ̀ ju tí mo mú lọ pẹ̀lú òpó ìyìn ni wá sí báyìí máa ó dà ìyá ń jẹ́ àwọn lé ní kíníkà ọ̀dà máa lọ bó tó dára ọjọ́ kejì ànábì ní bó tó dà lè jòrè òru òní
ọ̀yà ànábì ó tó wá tó tọ̀ ànábì ní kí ló wá wí ọlọ́sọ fún òní padà wá ibi nípa ànábì ní ìrọ̀lọ́pàá ní tó ń bọ̀ àbúrò rẹ̀ wá ní ẹ̀kẹta ìlàbẹ̀ ẹ̀kẹta kó bá ilé wá wọ́n dè mọ́ kò máa sáré tí gbogbo ẹ̀ tó wá kásùmọ́ lára ọlọ́ọ̀bà bẹ̀ ọ̀dà olùsèdè nù àbúrò rẹ̀ bára wọn ìwọ lọ lónìí ni wọ́n dé ọ̀pọ̀ ó ní wá bí já sílẹ̀ ní last one tí ó ní wọ́n gbẹ́sọ̀ àbúrò lójú oorun bí má ti dé náà ló sáré tají kí n kọ́ ní nǹkan kan tó jẹ pé tọ́ ọba kà sí nǹkan rẹ̀ ọ̀dà kó lọ́wọ́ èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ tí wọn ò ní débẹ̀ tí wọn ò ní wájí àbúrò rẹ̀ ní kéde orí àtúlẹ̀ kò sí ìwọ máa kà kọ́ lọ́sùn àbúrò rẹ̀ bá ní má padà mọ́ ọ̀rọ̀ àlọ́ nígbà wàá dá ọ̀rọ̀ dọ́kítà nàbí ní bọ́ọ̀lù àlejò rẹ̀ wá sọ ànàbí ní òótọ́ lọ sọ ṣùgbọ́n ẹni tó sọ̀rọ̀ òkúrọ́ ni ànàbí ní sọ́dà kọ́lé kọ̀bí ẹni bí ẹni ẹ̀gbin ó sòótọ́ ọ̀rọ̀ so pásítọ̀ lè ṣe ọ́ àǹfààní o wéèrè wọ́n wùlẹ̀ ti gánú pásítọ̀ wéèrè lè ṣe ọ́ àǹfààní ọkà tó lọ́kọ̀ ìjábọ̀ lọ́kà ní wùlẹ̀ ṣe kó bẹ́ẹ̀ ọkà ń bọ̀ ká ní wèrè ní sọ̀rọ̀ tó wọ́n náà sì lọ́kọ̀ tó bọ̀ èdè yá ọ ní o wọ́n sọ pé wèrè ní ọkọ̀ ti pa ẹnu o wèrè lè pàṣẹ mẹ́sẹ̀jì gidi fún yẹn gbà mí ọlọ́jẹ́ bóri ẹ̀ káṣàrí fẹ́ wálé díẹ̀ má bójú wèrè wo kọ́kọ́ tẹ̀lé tó sọ náà pé má ga bẹ́ẹ̀ wọ́n á fọ́gbó bẹ́ẹ̀ wọ́n á bí kẹ́ wèrè ní sọ̀rọ̀ oṣù tó láwọn èèyàn tó para lọ́jọ́ tó ní ìmí àtẹ́lọ́wọ́ wèrè ní ìjọ pé àwọn ọmọ fọ́nkó lórí wọ́n máa fọ́nkó lórí tètè yá padà ó lè ṣe ọ́ láǹfààní ànábì ní ìrọ̀lọ́ òwúrọ̀ ní àbúròtọ́rọ̀ lọ sọ tó tó bá ti kà nǹkan ayatollah lè kùrì sí ìsí nǹkan rẹ̀ èso lè rí jí èèyàn ló lè rí jí tó máa gbọ́ yóò mọ́ wàá kà yí pé òtìká tó lè sọ ìṣòwò pé ọ̀dọ̀ wọn fi ti dá àti kàtí nǹkan ọwọ́ agbé tọ̀ lọ àwọn ànàbí adámọ́ ó jí tí ẹ̀hún ọmọ ànàbí adámọ́ ó jí o èso náà lọ wá sọ kí rẹ̀ òun náà lọ sọ kóòdì rẹ̀ tó ti bẹ́ẹ̀ òun náà lọ wá sọ kóòdì rẹ̀ pé kóòdì wọn ni ó a jẹ́ pé gbogbo wà nẹ́bọ̀ tí a ní ẹ̀ná ẹ̀rọ ní ẹnìkan ló lóní mẹ́jọ ní wọ́n ní ara ọjà lọ́wọ́ rẹ̀ ẹni wọ́n lọ́jà 10,000 naira ó sì ka 10,000 naira 1,000 naira mẹ́wàá ọwọ́ tà fún ó yí padà tó ọlọ́tá ó sì di 10 naira mẹ́wàá nù. so ẹ̀tọ́ àwọn fóònù ní kọ̀ǹfàmù rẹ̀ lọ́wọ́ nínú àwọn fóònù ní jálàbí wọn tó láwọn náà wọ́n máa ń ní tó bá wọn fóònù ní kọ̀ǹfàmù rẹ̀ lọ́wọ́ kọ́jọ́ ọ̀kọ́ sọ kó pe nẹ́bà mi ṣùgbọ́n kọ́ máa kó jẹ́ àjọṣe bísínẹ́sì tí òun ní jẹ́ bísínẹ́sì olówó kékeré tó bí bíi 500 million ó gbé wà láìka padà mo fọ́lọ́ ọ̀sẹ̀ lẹ́nu ayatollah kùrùsí yóò dè mọ́lẹ̀ yẹ ajẹ́nuwo ká lọ tó kó wọn wá náà wá bọ́tí pé à ń ṣe bísínẹ́sì 10,000 20,000 kọ́lá sọ owó gidi kó wọn gbé wá àwọn àfọwọ́n pé owó wọn àpadà ọ̀dọ́ rẹ̀ ó ṣọ́ọ̀tì nu ẹ̀yìn tí a fi kóde ẹ̀yìn alọ́jà àtẹ́fẹ́ àndẹ́lẹ́bọ pé májè wọ́n náwó ànábọ̀ fọ òkà tó ń wè láti jẹ̀ gbogbo wọn ti mú wá ọ̀ka akíníkà àfà yọ́nú sí mi ní ọ̀ka jíjọ lánàbí olùsí ara wọn àdúrókà wòrò yóò àmà kóde àwọn èèyàn ẹ máa bá mi dáhùn lò wọ́n ti wọlé ẹ̀dá ẹ̀nà kò sí di mọ́tò ìlà ìlànà ṣé o lè jẹ́ òkà yọ̀nú tòótọ́ àbó òkà àtajà kó wọn orílà tó ṣògo dé bàdàn ọtún wa rojọ́ ó plé gbogbo bá tí ọkọ rẹ̀ bẹ́ẹ̀ tó dá nídìí ẹ̀ ìyìn tí ìrẹ́ nìkan kan dìrẹ̀ lájọ tí wọ́n kọjá wòrò yóò àmà kóde ẹ máa dáhùn lò ẹ máa ń jẹ́ yìí. yàgò fìlà tàtà máa dá gbọdọ̀ ní alẹ́ nàtúndàdà àlàlẹ́sì wà dùn wà kọ́wà fúlẹ̀ lè máa dá. nígbà bá débẹ̀ ní pẹ́pọ̀ sẹ́ni tí ò lè sìn láǹfààní nínú àwọn ọ̀rọ̀ tí a sọ wọ́n ní ìjọba Saudi wá fún Amẹ́ríkà ní físà torí ẹ̀kan náà mo gbọ́ torí kódà mo ti kọ́kọ́ pa àwọn èèyàn tó sẹ́ndì kí ní ẹ̀sìn mi lánàá pọ̀ kálukú sàn sẹ́ndì pé so wọ́n ti ju bọ́ǹbù èmi ìfẹ́ gbà wọn ọ̀rọ̀ gbogbo báyìí so mo ṣe gbọ́ bí ìṣẹ́jú méjì bẹ́ẹ̀ torí 14 minutes ni lánàá mo kà pa ni pé torí mo ṣe ń wọ ẹni mo pé ilé ọ̀jọ́ tí ẹ lè máa dúró gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ báyìí wọ́n lọ so mo wá di bí aago mẹ́ta àbọ̀ lónìí ó mà tiẹ̀ sọ kí ní ìtẹ̀ ṣe yìí dé ń farabalẹ̀ gbọ́ tán díẹ̀ náà so ìmọ̀ abadé àná mo tó pàṣẹ ẹ̀ lọ́bẹ̀ pé kí n lo bí ìṣẹ́jú méjì àbí mẹ́ta tí mo gbọ́ kí wọ́n á gbọ́ yòókù wọn náà ni kò nítumọ̀ kankan ìtẹ̀yàgó fi mọ̀ ní pé kì í sọ̀rọ̀ ẹ̀sìn ma
kọ̀dọ̀ àwọn tọ́ọ̀gì kọ̀dọ̀ kan wọ́n kàn máa pariwo ọbẹ̀ wọ́n nígbà tó di àgbà bá ń sọ̀rọ̀ sí ẹ̀kọ́ táwọn sàbẹ̀ ló pẹ̀lú ànàbí nù àwọn èèyàn kàn máa wó wọ́n kàn máa bọ́ra ẹ̀já dalẹ̀ wọn ò tó ní dalẹ̀ náà wọ́n lọ́ọ́ sún kẹ́mi náà láì gba gáràjì sí ìsìláàmù ni àtọ́wájà àfáà gidi tó fẹ́ pàṣẹ ọ̀rọ̀ ẹ̀sìn yọ ọkọ̀ sáwọn èèyàn pé wá ń bì àbùgbẹ́ náà bò tó ń bẹ lọ́rùn ń bí tí a rí wọ́n kù sí ní ọ̀ma tó dé báyìí àbòtó inú ẹni tí mo láìpì lọ wà ó ń sún fi ni o ṣùgbọ́n a máa sùn tọ́ọ̀rọ̀ àwọn ibi tí a kù sí ní fáírọ́ọ̀sì sún fi ọlọ́wà ní dìlítì ẹ̀fọ́ inshallah torí pé wọ́n ti ẹ̀hálù Qur'an wọ́n sì rí kí ó gbé wọ́n wá ní físà Amẹ́ríkà físà ti Saudi fún Amẹ́ríkà àti London ẹ̀dá kan ọ̀rọ̀ tí èsẹ̀sẹ̀ sọ́ọ́sẹ̀ ẹ̀sẹ̀lẹ̀ ní Ramadan yìí ni ìjọba Saudi ọ̀tọ̀ àáfà ọ̀tọ̀ ibẹ̀ ní ìjà kọ́ lọ gbọ́ yé ẹnikẹ́ Saudi ibi tẹ́ ẹ̀ ti ń pariwo lọ sínà Saudi ẹ̀dá àáfà súnà wọ́n lọ sọ yí pé Saudi ní kíbúlà wọn ipe torí ẹ̀kan máa ń parọ́ nígbò lábà súnà kan sọ̀rọ̀ pé ìta ń sọ yìí Saudi ló ní ká máa sọ fún yín sábà súnà kankan kó tiẹ̀ ìta ń sọ yìí tó máa ń wí tánà bí wí Saudi kò ọba àmọ́ tẹ̀lé àbí ìgbòlẹ̀ tí a rí ta sọ pé rọ̀ wá hù Saudi lọ́gbà wá èyí kó ṣe àṣẹlẹ̀ tẹ́lẹ̀ torí páwọn èèyàn lọ kẹ́kọ̀ọ́ ní Saudi wọn yóò lórí ire wálé tínú wa ń bí yín sáà ní ẹnikẹ́ ẹ̀yà kúrẹ̀ tẹ̀kalẹ̀ àwọn èèyàn lọ kẹ́kọ̀ọ́ wá ń Saudi wọ́n wá yóò lórí ire wálé wọ́n ń tanná súnà ká ẹ̀yìn òkú bí kankan ẹni tó jáde nínú yín náà sórí ibú wálé. àwọn àfáà súnà wọ́n jáde láti Saudi ìjọba Saudi ó sọ fún yín pé gbogbo tí mo sọ fún yín o wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ pẹ̀lú ìmọ̀ pẹ̀lú ẹ̀rí ìtọ́lọ́wọ́n wí tánà bíi wíní wọn ò gbé fẹ́ ìlú yẹn ṣe lẹ́mìí pé no ìtànṣe ń Saudi rè tọ́lọ́wọ́n wí tánà bíi wí láti ju ara ẹ̀ láti mọ̀ yìí pé àáfà ọ̀tọ̀ ìjọba ọ̀tọ̀ òun náà ní Saudi àáfà wà láàyè tiẹ̀ ìjọba wà láàyè tiẹ̀ àáfà lè sọ̀rọ̀ fún ìjọba kọ́tẹ̀lé ẹ ti mọ̀ kẹ́ tí ẹ bá pé ìjọba bí orí kunkun wà ní gbèsè ayé wọn torí yóò pé ta ló tó a ta ló sọ pé ẹ mú ẹ lé báwọn àfáà bá ṣe fátíwá àti ẹ tíjọba bá tẹ̀lé tíjọba ọba tẹ̀lé tá àfáà gan ọba ṣàgbéjẹ́ mọ́wọ́ wọn ó tì nẹ́wọ̀n àìmọye àwọn àfáà lọ́wọ́ lẹ́wọ̀n Saudi lọ́wọ́ báyìí pàtàkì jùlọ ń gbọ́ ọba ilé ìdè bẹ́ẹ̀ tí ọmọ rẹ̀ tó jẹ́ pé ní ń pàṣẹ ọwọ́ ọmọ rẹ̀ ti ń pàṣẹ nìdùnnú ti yín àmọ̀ pẹ̀lú yín ń dùn ní bí Saudi ṣe ń wọ́ọ̀sì sí tẹ́ ẹ bá jẹ́ tó nígbàrá tẹ́ ẹ sìn kì í ṣèdùnnú lọ́kàn kì í ṣèdùnnú lẹ́fẹ̀ẹ́ àwọn bọ́dà lẹ́mọ̀ fi ṣe wá sí ó ní ó ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ wàláhì bó bá ṣe lè rí kọ́ bàjẹ́ tó àdìsí ànábì ń bẹ tànàbí ní báyé bá ṣe rí ọ́dàrú tó ń ti bẹ́ẹ̀ ọ́dà gẹ́gẹ́ bí ètò tó bọ́ wọn lẹ̀ ni bẹ́tò bá lọ tọ́ bọ̀ yọ padà sínú bí ètò tó jáde kó nù sáré ẹranko tó jáde kó nù sáré tó bá lọ tó bá bọ̀ yọ padà sínú sáré náà ni ànábì ní Mákà àti Mádínà ní Islam báyé bá ṣe rí ọmọ àdàrú tó ẹ̀ẹ́kùn máa rí pété bẹ̀rẹ̀ tó sẹ́pẹ́rẹ́ tó bá wá dàrú bí Saudi bá wá dàrú síbi Nàìjíríà ni tí Saudi bá wá dàrú tó dàrú síbi ti Bahrain ni síbi ti Kọ́tọ́rù ni nínú ẹ̀sìn gan là ń sọ bó bá ṣe lè rí ọ́ dàrú tó ẹ̀ sì máa mọ̀ pé ibi iná sì tó ń pilẹ̀ àmọ́ àwọn náà ti ní fáírọ́ọ̀sì ń bọ̀ Ọlọ́run kò sí Islam lẹ́sìn ìlú kan ọ̀rọ̀ nàbí sí gbogbo ayé pátá ará Saudi lè má tẹ̀lé tí wọ́n tàbí ọ̀dá nàbí sọ ìgbẹ̀sẹ̀ à ń pariwo eléyàn àsìkò òun tó ń Saudi ní Mákà ní Mádínà wọn ò sí abánẹ́ tí wọ́n bí dá ní Mákà tẹ́lẹ̀ ní Mádínà tí wọ́n ó sì ṣọ́ọ̀bù wọ́n ní ẹ̀sìn ṣe káàkiri gbogbo òlù náà tẹ́lẹ̀ tásìkò òun bá ti tó wọ́n ó ti pa wọ́n ó ti owó ṣọ́ọ̀bù pa nígbà bá lọ múrátà lọ ájì tí wọ́n ti pèrò ọlọ́ọ̀lọ́ kálukú ọ̀dà kọ́tì ìbò ọjà rẹ̀ mọ́lẹ̀ ọ̀gbọ́dọ̀ tajà tí wọ́n fi kírun tán tó ń tí bẹ́ẹ̀ bí tìmọ̀ pé lórí ibú lè sọ lágbára ẹlòmíì tó wá da kọ́tì ìbò rẹ̀ mọ́ ọmọ lágbára ni yóò àdá kọ́tì ìbò rẹ̀ mọ́ náà kò sì ní lọ kírun kò sì ní tajà. ṣé àárí ni ṣé ìgbà yín tẹ́ lọ́ ájì ẹ̀rí ni kò ní lọ kírun yóò tó àti rẹ̀ mọ́nú ṣọ́ọ̀bù nígbà wọ́n sì ṣe tán yóò àká kọ́tì bọ́ bá sì nàjà lọ wájú rẹ̀ tí ẹ ọjà yọ̀dọ̀ wọlé ní tó wá ní kọ́ ọmọ dúró ní
yàmùdír kùlá ìlànà subhanallah subhanallah tó sì kò kírun o kọ̀dẹ̀ tó lè tajà lásìkò tí ẹ ń kírun lọ́wọ́ ẹnìkan ọ̀dẹ̀ bá gidi mẹ́wàá dẹ̀ ń bọ́ mọ́síláṣí àti ń bọ́ bí a sì ń kí so sáàrí lẹ́yìn ọ̀nì a ní ìjọba Saudi ti sọ di tourism gbogbo tẹ́ ń sọ wọ́n ti pọ́n ní Maka àti Medina kèfèrí lè wọ́ bẹ̀ gbogbo tẹ́ mọ̀ sọ pé ẹ̀ ń bà kèfèrí ṣe kọ̀tán síbi tẹ́ ti mú kíní wà ní ẹni kíní lè wọ ẹ̀hẹ́n ṣé Ọlọ́run lọ́sọ̀nà àbánàbí lọ́sọ àfáàlù súnà wo lọ́sọ mọ́ yí pé ìtumọ̀ áńkà yóò ìjọba Saudi ló ní ká ṣe bẹ́ẹ̀ o ẹni ibi tá a bá ti rí dáadáa kó ti wọn àwọn ilé ìtẹ̀ láṣẹ Ọlọ́run bíi bí Saudi ọba tẹ̀ láṣẹ Ọlọ́run wọn ò tẹ̀lé tí a nù ṣé Saudi ní ibi tọ́nà ti ní kẹ́ẹ̀kẹ́ sí wa orígun ẹ̀sùn náà fi bẹ̀rẹ̀ lọ sí nígbà wọn ti ní àmọ́ wá sí ájì á lọ sí bẹ̀ umura lọ sí bẹ̀ bọ́mọ ọba tó bá dé bẹ̀ bí tó ókè síbẹ̀ tí ẹ mọ́ fùkẹ́ ẹ̀ màtàn àṣẹ ẹ̀ tí ẹ̀ màtàn ẹ lọ sí dáwọ́lá Umayya láyé àwọn Umawi ṣebí ń bẹ́ẹ̀ tó jẹ àmírù tó jẹ aláṣẹ gbogbo mùsùlùmí àsìkò tá à ń sọ yìí kò tí ì pé jẹ́nwó kò tí ì pé 100 kò tí ẹ̀ tó bá wọn yes àsìkò àwọn tàbí náà ni àwọn sàbí mi sì bẹ̀ láyé ńgbà náà àwọn sàbí kò tí ì kú tán lásìkò tá à ń sọ yìí tí olórí gajẹ ìrìn tí ó kọ rẹ̀ bí Salimanu kìnnìkan ìrìn tí ó kọ rẹ̀ ma tó jẹ àmírù lásìkò dáwọ́lá Umayya tó sọ ti dẹ́tọ̀ tí òun gẹ bàbá ńlọ ọmọ ni yóò mú tí wọ́n gbé wọlé kẹ́nìkan wá ní kọ̀tàn sí bá mẹ́rù mùsùlùmí ní mutí wọn sí àwọn aráàgbà náà sí ẹ mutí nígbà tí ọ̀rẹ́ wọn bí ti yín wọ́n mọ̀ ìpé ẹn tó lọ yàn fún alólú lásìkò sí òun lára rẹ̀ ọ̀yá ẹn tó lọ yàn lórí ní Saudi ní ìsìn lọ́rẹ̀ tí bẹ́yẹn ni Hajjaj ibn Yusuf kámọ́tò lọ dínà àti takọ́fí tí bá sùpọ̀ àbá sí yálò Hajjaj rọ̀ sí Umawi náà ni Hajjaj ibn Yusuf Abasiya ni Hajjaj ibn Yusuf Athaqafi orídìí àmírù tó jẹ́ àmírù gbogbo mùsùlùmí nígbà náà tí ẹni kìí ṣe pé lùkẹ́ ṣe bí ní ìsìn sọ́bà Saudi ní bírẹ́ǹtì gbogbo ayé ìgbà náà ìsìláàmù sí rọ́nù gbogbo ayé tó jẹ́ pé ẹn tó bá jẹ́ àmírù nígbà náà làmírù gbogbogbò orídìí àmírù ní sọ yí pé ẹ̀yìn orí tí mò ń wé máa pààyàn lọ́ni mo ti di bírẹ́ǹtì yìí máa pààyàn papọ̀ ẹ̀ ń bá ẹ̀ sọ ó sì pa kí sasáwọn èèyàn dá ọpa sàbẹ́ kòńtà ohun èyí ti sàbẹ́ ọpanú sàbẹ́ ànàbí kẹ́nìkan wá bọ́ta pé ní sẹ́rí nǹkan sí bí Islam tá à ń sọ náà ní orídìí àmírù Ọlọ́run ò sọ ẹ̀sìn máa individual Kitabu wa Sunnah Ọlọ́run sọ ẹ̀sìn máa sí ẹ ti gbọ́ Ọlọ́run ò sọ pé àáfàá lè wá bú kọ̀tọ́ wọn káyọ̀ pé kọ̀tá sí bá jẹ́ kúrán lẹ́nu ọlọ́dọ̀ ẹ̀ ọ́sọ́ wọn kún ní kọ́ ọkọ́ sí ni ìkánná àwọn sáláfù tó ti lọ ó ní fún mi ní olú ní wà látàndórí ìlà àmàlì ìmàmí ní owó mọ́wọ́ wà ní o ó ní tẹ̀kìnrìnra rẹ̀ ìwà ìwé ìmàmí ní ọgbà tọ́fẹ́ kọ́kí lọ́dọ̀ mi ṣùgbọ́n mọ́ wà mí ìkánná àwọn sáláfù lọ sọ ọkọrin ní ìrántí ẹsẹ̀ kéjì rẹ̀ fún mi ní olú ní wà látàndórí ìlà àmàlì ìrántí sọ́dúnrún ní máa ájísù ìrántí sọ́dúnrún mọ́ rántí ìrántí ájísù ṣùgbọ́n tẹ́bá bí gọ́gbò olè gbé wá so kọ́nà wà lè kọ́lá kọ́sà mọ́ wa Islamu àti dìdẹ̀rẹ̀ tí kọ́mẹ́ntì dìdẹ̀rẹ̀ ló ń tẹ̀ ọ̀rọ̀kọ́rọ̀ àwọn ajá márkàsì ni ọ́ so Islamu kìí ṣe ẹ̀sìn ìlú kan kìí ṣẹ̀sìn ìlú kankan ẹ̀sìn gbogbo ayé ni ìjọba Saudi ọba nìkáwọn èèyàn gba visa pé wọ́n wá náà sí tourism ọmọ ọba tó wà bẹ́ẹ̀ àtọba tó wà bẹ́ẹ̀ wọ́n náà fẹ́ sọ Saudi pé báwọn yẹn ṣe lọ Dubai oore tó lọ ń ṣe fún wọn kò tó àwọn nu lásìkò gbà náà sínú àwọn àfáàlù dùn sí ṣé ìjọba ilé kẹ́wò ni ọba tó wà bẹ́ẹ̀ lọ kẹ́wò lókè èèyàn káwò l'Amẹ́ríkà ọmọ rẹ̀ tó tẹ̀lé sọ jámí àtọ́lọ́nù kí ó tẹ́gbà ń pariwo ké ó ná ìjọba Saudi ọ̀tọ̀ ayá ní àwàwí wọ́n ma ní ká máa ṣe Christmas ọ̀dá
káwọn ṣe ní yà kọ́dá ní 2020 ní Jeddah ìjọba Saudi nígbà tó di December mọ́júmọ́ 11 wọ́n wá yìnbá ń gà báyìí wọ́n wá kọ Happy New Year gbogbo wá sí ẹ̀sìn Nàìjíríà tẹ̀bí Saudi náà ti sá Happy New Year tẹ́ sọ pé ẹ̀ máa ti kíyàn ó di kèfèrí ó di kìíní kan ìtẹ́ ẹ̀bà mú wá ní pé bàbá Fawzan ó kíyàn kó Happy New Year àfẹ́sìn mufti Saudi ó ti pàṣẹ fatiwa kan ní tó yẹ kó gbẹnu yínú náà káàfọ́ wa máa fi ìlú kọ̀ǹpíà inna lillahi wa inna ilayhi raji'un síbi tẹ́jà bẹ́ mẹ́sìn náà nù so òun ni pé ìjọba Saudi ọba àṣẹ Happy New Year àtúnwáwí wọn ò ní fọ́tò ọ̀dá eré kánbẹ́nìsì wọ́n ti gbé sí Riyadh ẹ̀yìn ò sí ẹ̀rí nǹkan gidi tí ẹ̀yìn láàrin nǹkan gbogbo ni wọ́n tún gbèrè sí kíní èrè kíní kan Amẹ́ríkà ní èrè kíní kan London ní ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣé àwọn àfáà ni wọ́n lọ ya èrè sáwọn àfáà ní lọ yèrè sáwọn àfáà lọ yèrè gbogbo àwọn ọ̀rọ̀ tí ò ní túmọ̀ tí ò ní ṣe pẹ̀lẹ́sìn ṣùgbọ́n ṣe bí inú gbogbo yín dùn inú gbogbo wọn dùn bí ó ṣe jẹ́ pé ìjọba bú òun lọ́wọ́ à ń bẹ̀ tí wọn ò fàyè gbẹ̀sìn dáadáa tọmọ bá tó débẹ̀ torí ipò náà ni ipò náà wà láà pé tá a bá ní ọmọ ẹ̀ tá a bá wò ní ìsìn àwọn akọ́níkà bàbá mi fẹ́ mi wá sókè ní ẹjá máa ṣe tí ọ̀dọ̀ Amẹ́ríkà náà àwọn ọ̀rọ̀ tó wá dáa tẹ́niyẹn sọ ní pé gbogbo ìgbà téèyàn bá ti lọ gbára lé kèfèrí àdánwò ni òótọ́ ni Saudi ní í ṣe pẹ̀lú Amẹ́ríkà ọlọ́run wọn ni ṣùgbọ́n táwa ní Saudi ní í ṣe ìjọba Saudi ní í ṣe pẹ̀lú Amẹ́ríkà kì í ṣe àwọn àfáàbẹ̀ báwọn ọlọ́rin náà ṣe máa bọ́ǹbù Ìlọrin ìlú tíà Ìlọrin ìlú kìíní kàkọ́ ẹ̀ká ní chọ́ọ̀chì bẹ́ẹ̀ náà kọ̀yẹ́ká ẹ̀ so gbogbo àwọn ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ náà so kí ni gbogbo ndé ma ṣe Ìlọrin empire kìíní kankan ìlú alimi gèdè alimi ẹ̀sìn tálímì wá sílẹ̀ làwọn yẹn ń ṣe ní ìsìn náà sọ ẹ̀ka ní kẹfẹ́ ní kankan bẹ́ẹ̀ báwo bọ́lọ̀ ń ṣe ṣayé náà bọ́lọ̀ ń ṣe ṣe ayé náà inú ò túmọ̀ sí wípé káwá nítorí eléyìí o dáadáa táwọn àfáà wa píríṣì tí ń pèpè sí káwá ní kò sí inú ẹ̀sìn mà rárá gbogbo táwọn àfáà súnà ń sọ bó ṣe rí náà níjọ wọn sì ń kó tiẹ̀ àfáà súnà kẹ́kọ̀ọ́ sọ yìí pé Saudi ní ẹ̀rí wa kọsọ ẹ sọ bí tá a bá ẹ pílẹ̀ kí sẹ́jà àfáà súnà tí sọ pé tí mò ń sọ yìí bí Saudi ṣe sọ náà ìta àfáà súnà ń sọ ni pé qala Allahu qala Rasul Ọlọ́run bí báyìí ànábì bí báyìí fámílì ànábì ọba àmọ́ tẹ̀lé sí fámílì ànábì kọ́ ni Abu Lahab sọ́lá nítorí ẹ̀ sọ fámílì ànábì Ọlọ́run ti tú alákòjúwe náà nígbà tí Abu Lahab ọ̀tẹ̀lé tánàbí mú wá síkọ̀dé tàbátí àdá bọ́lá Saudi ọba tẹ̀lé tánàbí mú wá wọ́n wọ́n náà ni wọ́n jíyà ìyẹn wá sí Saudi kọ́ ní kí ẹjá gbọ́rẹ̀sì yé ó sì á di wàhálà súnà yẹn tẹ́ẹ̀rẹ̀ gbọ́ lẹ́ẹ̀mọ̀ gbọ́ tí ẹ gbọ́ ọwá ní jíra ẹ sọ pé ká má lo kàlẹ́ndà àwọn kí lórúkọ rẹ̀ tá ló sọ pé kọ́ má lo kàlẹ́ndà wọn à ní àdékèrè wa kú Happy New Year ọjà sọ àyà Kùránì kan abádìsí ànábì kan tó sọ yí pé jíra nìkan máa lò dadi tó máa nù inna lillahi wa inú tó dárò ẹ̀yin náà wá ń sọ tàn ìtẹ́tẹ́ ń sọ ké bàbá ànábì keje kìíní kàbínú ló ayé fún òtórí pé ìfẹ́ tí kò kọ rẹ̀ wà láìkì sí tẹ́ ìpè ló kọ ẹnu nígbò dídí èèyàn tí wọ́n ò rí kí ó pè gẹ́gẹ́ so Canada wà láì wọ́n ò rí pé so kí òun ló change ẹ̀ lọ́sọ́ di Muharram in tí òye yìí ni pé nínú súnà nínú ṣẹ̀ríà àwọn nǹkan kankan ń bẹ tí Islam bá nígbà tó lọ́n gbà nàbí dèrò jìṣẹ́ tó jẹ́ pé nǹkan yẹn tó bá ti fílẹ̀ bẹ́ẹ̀ ó ti dára ẹ̀nu Islam ọ̀sọ̀rọ̀ pa lẹ́nu àwọn nǹkan bẹ tí Islam bá change inú tí Islam bá ó ní ọjọ́ tí wọ́n ń lò ọ̀dẹ̀ fẹ́lẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ní bẹ́ẹ̀ mẹ́rin bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ gbọ́dọ̀ jagun
wọ́n èé jagun bẹ́ẹ̀ gbà jà ìlú àkí tó kó wà nàbí ìdè èmi náà sọ dẹ́tọ̀ fún yẹn mọ́ jagun nù rẹ̀ láti sọ yípa alẹ́ ráǹfààní lára wèrè lẹ́ẹ̀kan wọn ọba àjẹ kékeré jù bẹ́ẹ̀ lọ wá ìtọ́lọ́run fi jẹ́ kí wọ́n sọ bàbá nàbí ní Abdullahi fìyàn lẹ̀ so wá ìtí ẹ̀ fi sọ bàbá nàbí ní Abdullahi sí wọ́n gbọ́ lọ́n gbọ́ ni ṣé bọ́lá wọn bá ní darí nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú kó tó di bọ́lá ń gbà nàbí ní lójijẹ́ tí wọ́n bá pa ẹ̀mí kan 100 ràkúnmí ni wọ́n fi jìrọ̀ padà ńgbà ọlọ́ngbà nàbí ní lójijẹ́ ó ní ẹ̀fí ilẹ̀ ìbá tí wọ́n bá pẹ̀mí náà gbà tí wọ́n nàbí ti lójijẹ́ ẹ máa 100 ràkúnmí ṣé kò sí wá di ẹ̀sìn ọwọ́ tọ́nà bá ti stamp yẹn ti dẹ̀sìn tọ́nà wọn bá stamp ti ìṣẹ́sìn nu nígbà nàbí sì kú tán sallallahu alaihi wasallam tí wọ́n ní ẹja máa ń tá fi máa mú kàkà mọ́ sọ pé ọdún eléyìí ọdún kìíní kan bó sì ṣẹlẹ̀ sáà bàbá wa náà bí pé ẹja mú òǹkà ẹlòmíràn ní nígbà wọn bí yan ní nígbà wọn jagun kìíní kan àwọn ọmọ ọmọ pé ọdún bíi 4 sí wọn tó jagun ní ẹni bí mi nà kìíní kan àgbẹ̀kọ́yà kìíní kan kẹ́kẹ́ so wọn ní Umaru iná wa mú wa pé ẹ jẹ́ ká lo déètì ìjọ tànàbí wọ Mẹdínà ọdún tànàbí wọ ká máa ká ìjírá pé ọdọọdún kìíní tànàbí wọ Mẹdínà ọdọọdún kejì ọdọọdún kẹta ọdọọdún kẹrin wọn wá ká lọ bá wọn òní Umaru fi sọ pé ní ká fi máa ṣe òǹkà ká má lo ti Ìsá mọ́ ti Jésù tí wọ́n ń lò ká mùsùlùmí máa lò in tí Umaru bá ṣe ara ẹ̀sìn ni àwọ̀ wa sọ wípé àti ìjírà ń gan àti tó ní Jésù dé tí ń lò kò sí kẹ̀kẹ́ tá a sọ pé a lè lò ṣùgbọ́n tá à ń sọ ni pé ọdún òpè mẹ́ta ọdún méjì ní bẹ tá a lè ṣayẹyẹ rẹ̀ ọdún Iléyá àtọdún ìtúnu àwẹ̀ àdìsí ló sì gbé wá bẹ́ẹ̀ kò bá jẹ́ ìjírà lọ́kà kò bá jẹ́ gíní gbòrí lọ́kà tí ìjírà bá parí má bọ̀ àdámọ̀sí gbàkẹ́ ẹ̀ máa ní ẹja sọdún ìjírà ọdún tuntun ti dé ewu àwọn tẹ́ máa ṣe báyìí níbi ìyá ń jẹyìn so Islam ọ̀pẹ kì í sọdún tá a ṣe akàfi ń kó ń kà lásán òǹkà sí àdìwà láti tó wá kàkà rẹ̀ sí pé ọyẹ má dìísì wa sádìsì òní kakọ ọjọ́ rẹ̀ àlọ́ ò lè sọdún ìjírà ò lè sọdún December ò lè sápì ní ya 11 ò lè sápì ní ya ti ìjírà tọ́ ọba lọ́dún ni a béèrè pé tọ́ ọba pè lọ́dún in tọ́ bá jọ́dún mẹ́sàn-án máa ń kírun fún irun wo lọ́ọ̀lọ́ kí fún wa wà. ọlọ́run sàánú ẹnì kọ̀ọ̀kan wa hādhā wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathīrā. Àpẹẹrẹ sọ́kọ̀ kì í ṣe ṣe òbí. Àpẹẹrẹ sọ́kọ̀ kì